ọ̀kan lọ́mọ níbi ọlọ́run mọ̀ pa ọ̀kan lọ́mọ ṣáàkìrù ọlọ́run mọ̀ pa ọ̀kan lọ́mọ alisat ọlọ́run mọ̀ pa bàrí sílámù ní òdodo ló wí fáyé. ọ̀kan lọ́mọ ṣáàkìrù ọlọ́run mọ̀ pa bàrí sílámù ní òdodo ló wí fáyé. ẹkùn ọkọ àwọn onírọ́ tó ń bá ìsìlámù jẹ́ ẹkùn ọkọ àwọn onírọ́ tó ń bá ìsìlámù jẹ́ ọ̀kan lọ́mọ tó ń tún sílámù ṣe yàtọ̀ sáwọn tó fi ń gbowó nítorí kí wọ́n lè jẹun ọ̀kan lọ́mọ ṣáàkìrù ọmọ bàbá lágége parí ìsìlámù ní òdodo ló ń wí fáyé. ọ̀kan lọ́mọ ṣáàkìrù ọlọ́run mọ̀ bàbá parí ìsìlámù ní òdodo ló ń wí fáyé. fakhruna izzuna fakhruna izzuna our pride marakizu ọ̀kan lọ́mọ ṣáàkìrù alisa ṣáàkìrù ọlọ́run mọ̀ pa àkàrí ìsìlámù ní òdodo ló ń wí fáyé. ọ̀kan lọ́mọ ṣáàkìrù ọlọ́run mọ̀ pa àkàrí ìsìlámù ní òdodo ló ń wí fáyé. ṣàrùrù lamach ayatiribi ṣàrùkùn lamach ayatiribi làbàjì lálàó mìnàdàrí. ọ̀kan lọ́mọ ṣáàkìrù ọlọ́run mọ̀ pa àkàrí ìsìlámù ní òdodo ló ń wí fáyé. March 19 Sadi ọjọ́ ìbí rẹ̀ March 19 Sadi ọjọ́ ìbí rẹ̀ títí ayé ráyé ìwà onígbàrún. ọ̀kan lọ́mọ ṣáàkìrù ọlọ́run mọ̀ pa àkàrí ìsìlámù ní òdodo ló ń wí fáyé. wàá gbà kíkì mi ọmọ bàbá lágége wàá gbà kíkì mi olùtúsílámù ṣe wàá gbà kíkì mi ọkọ̀ alájà kúndínlọ́tù ọ̀kan lọ́mọ ṣáàkìrù ọlọ́run mọ̀ pa bàrí ìsìlámù ní òdodo ló ń wí fáyé. ọ̀kan lọ́mọ ṣáàkìrù ọlọ́run mọ̀ pa bàrí ìsìlámù ní òdodo pa bàrí ìsìlámù ní òdodo ló ń wí fáyé. ẹ̀mí àdé ìbàdí ọkọ̀ kúndínlá ẹ̀mí àdé ìbàdí bàbá Malika kò fowó rọlá bàbá Nabila oyindamola bàbá Aisha ọlọ́ládé bàbá Iradatu ọláyínká bàbá Koyum òkìkíọlá ọkọ̀ olórí àyíkẹ́ adébàrèmí o adébàrèmí ẹ̀mí adébàrèmí ìgbà ọdún kò dàbí ọdún kan. ọ̀kan lọ́mọ ṣáàkìrù ọlọ́run mọ̀ pa àkàrí ìsìlámù ní òdodo ló ń wí fáyé. wọ́n gbà kíkì àjẹbáre ọ̀kan lọ́mọ. ọ̀wọ́ ló kún wọ́n lù báàbò. àjẹbáre ọ̀kan lọ́mọ. ọ̀gbọ́n alájà kúndínlá. àjẹbáre ọ̀kan lọ́mọ. bàbá kò fowó rọlá. àjẹbáre ọ̀kan lọ́mọ. bàbá Nabila oyindamola. àjẹbáre ọ̀kan lọ́mọ. bàbá Aisha ọlọ́ládé. àjẹbáre ọ̀kan lọ́mọ. bàbá Irada ọláyínká. àjẹbáre ọ̀kan lọ́mọ. bàbá Koyum òkìkíọlá. àjẹbáre ọ̀kan lọ́mọ. ọkọ̀ olórí àyíkẹ́. àjẹbáre ọ̀kan lọ́mọ. tímọ́tímọ́ MC Olúọmọ. àjẹbáre ọ̀kan lọ́mọ. ẹ̀mí ànílù Amẹ́ríkà. àjẹbáre ọ̀kan lọ́mọ. àjẹbáre ọ̀kan lọ́mọ. àjẹbáre ọ̀kan lọ́mọ. wàá gbà kíkì ti tèmi. àjẹbáre ọ̀kan lọ́mọ. kó dání ìyọ̀tí. àjẹbáre ọ̀kan
àlìjìẹ̀lì kórèdé. ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ adébárè wa ń pàwọn onígbà fún Saidi ọmọ bá sí ọlọ́run jẹ́ ẹkùn ọkọ̀ Saidi Shittu ẹ̀mí yà ló kápá ẹ̀fà. ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ adébárè wa ń pàwọn onígbà fún Saidi ọmọ bá sí ọlọ́run jẹ́ ẹkùn ọkọ̀ Saidi Shittu ẹ̀mí yà ló kápá ẹ̀fà. ẹni tó ń gbèsè ọlọ́run ga ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ adébárè wa ń pàwọn onígbà fún Saidi ọmọ bá sí ọlọ́run jẹ́ ẹkùn ọkọ̀ Saidi Shittu ẹ̀mí yà ló kápá ẹ̀fà. ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ adébárè wa ń pàwọn onígbà fún Saidi bàbá onígbà rárá. àjíkèwù lérè ti dé ọlọ́run ló fi sẹ́ràn mi fa. àjíkèwù lérè ti dé ọlọ́run ló fi sẹ́ràn mi fa. èyí tá a mú wá lọ́tẹ̀ yìí ohun tó ń lọ nígboro ni. nípa àwọn àlìsùnà kan tán láwọn jíṣẹ́ ọlọ́run ni. ọlọ́run ò fi sẹ́ràn wọn fa. àwọn náà ń báyà àwọn èèyàn jẹ́. àwọn náà ń báyà àwọn èèyàn jẹ́ bí ti Saidi olókùrọ̀ tó lóhùn jíṣẹ́ ọlọ́run fa. táyọ̀ máa fà nìkan mú níbi ìwáṣí tó lóhùn ṣe. gbogbo ìgbà ló fẹ́ ń takò. gbogbo ìgbà ló fẹ́ ń takò. àwọn ẹni ọlọ́run tó fi ràn lọ́lọ́run fi gbá wọn kan dìde. mínísítà lọ́lọ́run fi gbá wọn kan dìde. láti wá kọjú rẹ̀ fa ọ̀kan lọ́mọ adébárè wa. wọ́n lẹ́sìn lámọ́ oníbàjẹ́ òun làwọn kan sáfi dìde. ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ adébárè wa ń pàwọn onígbà fún Saidi ọmọ bá sí ọlọ́run adébárè ọ̀kan lọ́mọ ẹ̀mí adébárè ni bàbá náà sọ nígboro lọ ẹkùn ọkọ̀ Saidi Shittu ẹkùn ọkọ̀ Saidi Shittu ẹ̀mí àlọ́lọ́hún fi ràn wọ́n láwọn oníwó níran fa kó má bá tí ọlọ́hún jẹ́ àwọn ẹni ọlọ́hún tó ti lọ tọ́tọ́ sí lámú kárí ayé ní Saidi Shittu ń bú. àwọn ẹni ọlọ́run tán ti lọ tó tẹ̀sí lámú kárí ayé ní Saidi Shittu ń bú. àtàwọn tó tún ṣẹ́kù fa tàn jíṣẹ́ ọlọ́run káyé ní Saidi Shittu ń bú. ọlọ́run ti gbá wọn kan dìde. ọlọ́run ti gbẹ́ nìkan dìde. ẹni tọ́lọ́run fi rán ọ̀kan lọ́mọ adébárè wa lọ́kọ̀ Saidi Shittu fa. tó gbé iṣẹ́ ọlọ́run ga adébárè ọ̀kan lọ́mọ kó má bá ṣe ọlọ́run jẹ́ àwọn onígbà rárá. Saidi Shittu olókùrọ̀ eléri ibu. Saidi Shittu olókùrọ̀ òkè sẹ́ni ọlọ́run fa. ọmọ tí ò ní bíbí ní fa tó ń ta kó sí ọlọ́run ni. kò sáyà níbi wá sí tó ń ṣe. kò sáyà níbi wá sí àbí kò lówó àdìsí kan níbi wá sí tó lòun ṣe. 20 years nílùú Ègbò ṣẹ́ńgbọ́ 20 years nílùú Ègbò Shittu ò mọ rí nǹkan fi ṣe. kàkà kó rí nǹkan fi ṣe ó ń ta kó sí ọlọ́run ni. ẹni ta kó sí ọlọ́run ọba àríbí inú ọlọ́run ọba. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé ṣe ń gbọ́. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń wá bí inú ọlọ́run ni. Saidi ò kì í ṣe àfá ṣe ń gbọ́. Saidi ò kì í ṣe àfá ọmọ àbútáyé ṣe pé ilé òun tó ń gbé iṣẹ́ ọlọ́run ga. kàkí bàbá wa alimi tiwantiwa. bẹ́mi àṣẹṣe lòdù yín. bẹ́mi àṣẹṣe lòdù yín. ó lẹ́kẹ̀ ń sẹ́ni ọlọ́run fa. nínú àwọn súná oníyẹ̀yẹ́ ìyẹn ló ń bí nínú gan. tẹ̀fí ń ṣe bàjẹ́ kan lọ mọ́ ṣẹ́ńgbọ́. tẹ̀fí ń ṣe bàjẹ́ kan lọ mọ́. ọlọ́run ló gbé ẹ̀mí àga. èrò ta ò ní sẹ́ lórí yín. ọ̀tá gbìyànjú lórí yín. bẹ́sẹ̀ ń bà máa lì wọ́n jẹ́ ẹ̀mí à. bẹ́sẹ̀ ń bà máa lì wọ́n jẹ́ ìyẹn ló ń dún Shittu gan. Saidi Shittu lọ jáwọ́ níbi ìbàjẹ́ tó ń ṣe fa kó lè rí ọ̀nà ọlọ́run fa. ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ adébárè wa àwọn onígbà fún Saidi ọmọ bá ṣe ọlọ́run jẹ́ ẹkùn ọkọ̀ Saidi Shittu ẹni àlọ́kápá ẹ̀fà. ẹ̀yin onísọkúsẹ gbọ́. ẹ̀yin onísọkúsẹ gbọ́. tẹ̀sí bàjẹ́ ní tó ti ga torí pé wọ́n tako yín. pẹ́kì ń sẹ́ni ọlọ́run fa ṣèyẹn lẹ́ ń bínú lára wọn.
ṣèyàn lẹ́ ń bínú lára wọn ọ̀kan lọ́mọ adébáre wọn bàbá ò mọ̀ kí sẹ́gbẹ̀ẹ́ yín ṣẹ́ ń gbọ́ bàbá ò mọ̀ kí sẹ́gbẹ̀ẹ́ wọ́n yàtọ̀ sẹ́yìn onídọ̀tí àwádọ́ àwọn bẹ́ẹ̀ fún bàbá tẹ̀kìrì mú àwọn náà nìyẹn adébáre alímì yàtọ̀ sísá ìdí onídọ̀tí adébáre alímì yàtọ̀ tí Saidi onídọ̀tí bàbá kéwù léyìí tó yanjú tó bá ń gbọ́ lẹ́nu wọn wà rí i pé alímù ni ọ̀nà tó pọ̀ ló mọ̀ owó wọlé ọ̀nà tó pọ̀ ló mọ̀ owó wọlé fún ẹ̀mí adébáre wa ọ̀kan lọ́mọ estate harmony ṣe ń gbọ́ ọ̀kan lọ́mọ estate harmony ọlọ́run ló fi hàn bàbá ẹmú tí yín gan síta fa ṣe ń gbọ́ ẹmú tí yín gan síta fa bọ́dà Saidi olókù àbíṣẹ́ ò lẹ́ ń ṣe pàtó tẹ́ ń fáwọn èèyàn látújẹ àwọn tó ń fọ́ lóyìn kò nu gànámù ni wọ́n tó jù wọ́n fọ́ wọn bá pẹ́ ní táwọn tẹ̀lé Saidi sí tó lókù ẹ̀yìn ló fi ń jẹun. ẹni tó ń gbéṣẹ́ ọlọ́run ga bàbá òní jábọ̀ adébáre alimi ẹ̀wọ̀n ní jábọ̀ bàbá kájí olóríire kájú ẹ̀ bàbá kájí olóríire kájú ẹ̀ bàbá sẹ́hùn gbọ́ ẹja gbọ́nsí tọ́lọ́hún ni ẹ̀yin gan lẹ́yìn onígbà fún kájú ẹ̀ ẹ̀yin gan lẹ́yìn onígbà fún ọmọ ògbónú yẹn Saidi Shittu tójó oníbàjẹ́ wọ́n ní ìbínú ọlọ́run bọ̀ lórí Saidi oníbàjẹ́ bàbá kájú ẹsẹ̀ ń gbọ́ ẹ̀sùn akébóyá lórí Saidi olókù ẹni tó ń gbéṣẹ́ ọlọ́run ga ọ̀kan lọ́mọ adébáre wa àwọn onígbà fún Saidi mo máa bá ṣe ọlọ́run jẹ́ ẹkún ọkọ̀ Saidi Shittu ẹni àlọ́ká pa ẹ̀fà. ọkọ̀ Saidi Shittu tá ń sọ ẹ̀mí àní adébáre bàbá ọlọ́run ló rán adébáre yàtọ̀ sáwọn ẹni ta ò fi rán bíkí Saidi Shittu ló purọ́ ẹ̀mí adébáre lọ́kọ ẹ̀ bàbá ló sọ pé a ò ní gbà fún kó máa bú gbogbo àwọn ènìyàn ọlọ́run kájú ẹ̀ bàbá. kájú ẹ̀ bàbá yá a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ẹ má bínú pé oníyẹn fẹ́ gùn díẹ̀ mo ń sáré make àwọn call èèyàn kan ló disturb mi ẹ wò gbogbo ẹ̀ náà kó lè dá náà ẹ má bínú mo mọ̀ fi oníyẹn take time díẹ̀ bẹ́ẹ̀ yẹn a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ذا تكون له من قد يزون بني سيرا وألاني بسم الله الرحمن الرحيم ذا تكون له من قد يزون بني ليلا نهارا بسم الله الرحمن الرحيم ذا تكون له من قد يزون بني جمرا فرادا بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع الحليم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد يؤيكم بالتحية على السلام المباركة قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته wa aleykum salam wa rahmatulahi ta'ala wa barakatu gbogbo ẹ̀yin tí ẹ ti ń wọlé pátápátá gbogbo yín pátápátá ni mò ń kí bẹ ṣe ń sálámọ̀ lèmi náà ń dáhùn sálámọ̀ pé wa aleykum salam wa rahmatulahi wa barakatu ẹ má bínú nítorí àsìkò ibi tí mo fẹ́ lọ lénìí ó pọ̀ díẹ̀ mo dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin tí wà lórí program ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́hun tẹ́ bá mọ̀ pé ilé ní yìí ẹ fẹ́ jẹ́ kí a jọ parí prógrámù yìí
ẹ má gbọ́wọ́ kó lórí love like ẹ dẹ̀ má bá share because lẹ́nìí wallahi tallahi súnmọ́ billahi lazi la ilaha illa huwa ẹlẹ́pẹ́ mo búra tán ni wallahi tallahi súnmọ́ billahi lazi la ilaha illa huwa la rayba ghayrahu aksam bi rabbil kaaba la rayba ghayrahu mo fi Ọlọ́run ọba tó ní kaaba búra èní ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí Ṣèkíyù Ṣítù wípé ó máa ń plan ó máa ń ṣe plan work ó máa ń stage manage èní ẹ máa rí àwọn confirmation wípé sẹ́ẹ̀ bọ̀bọ̀ olórí burúkú tí wọ́n ń pè ní Ṣèkíyù Ṣítù yìí kò sí nǹkan tó ń ṣe lórí social media 419 ni pẹ̀lú ẹ̀rí tó tíìkì gan ni o tó tíìkì gidi lẹ máa fi mọ̀ lẹ́ni wípé olórí burúkú ọmọ àlè Ṣèkíyù yìí confirm 419 ní lórí social media. Oh my god, picture 419 yẹn dànà mo ṣe ń bọ̀ mi ò tí ì dé nídìí eléyìí tẹ bá ti wá rí pé mo fẹ́ já àwọn orúṣẹ́ báyìí ìṣe ló já sí wípé wọn kì í fẹ́ kí àṣírí yẹn tú wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe tẹ anger face wọ́n á bẹ̀rẹ̀ sí ní fẹ́ flag mi ẹ̀yin náà mọ̀ pé program tí mo ṣe níjẹjọ́ program yẹn kò tẹ́ mi lọ́rùn torí pé bọ́ ṣe ń flag mi tí mò ń wọlé bọ́ ṣe ń flag tí mò ń wọlé ẹ̀mẹ́ta ni mo wọlé níjẹjọ́ mi lè fẹ́ kíte ní ìrí bẹ́ẹ̀ nídìí eléyìí tẹ bá pẹ̀fẹ́ enjoy program yìí ẹ má wà carried away o tó mọ̀ kí tí bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń sìn gbogbo yẹn má wà carried away ẹ má gbọ́ kó lórí pé love and like tẹ bá ti wà carried away tó bá ti bá ìkùlé wọlé sí wa lára it's left to you àdéhùn mo dàbẹ́ kẹ́ mọ̀ pé system tí mò ń lò this time around kò ń ṣe system tó strong bí tí mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ system tí mò ń lò tó strong tí wọ́n lè ráyè flag ó ti ní fault but èyí tí mò ń manage yìí mo kàn manage ẹ̀ for the meantime ni tí máa fi tọ́lọ́ máa fi bòmí láṣìírí láti rà mí because èmi ò lè tí a gbé lórí social media and then I will never put my account on social media pé mo need ìrànlọ́wọ́ tí yàn bá wá rí pé òun lè ràn mí lọ́wọ́ ó lè pè mí personal kó pè mí kó bá mi sọ̀rọ̀ irú àwọn yẹn mo lè attend wọn tó bá rí pé yes ó ń wẹ̀ pé ó fẹ́ ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ àmọ̀rẹ́ àbọ̀ àmọ́ kí n máa wá sọ pé ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa a fẹ́ ra kámẹ́rà a fẹ́ ra kinní kan àbí ṣé ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá yín lẹ́rán mi iṣẹ́ ni àbí mi ìníṣẹ́ tí mò ń ṣe ṣùgbọ́n tó bá rí pé ìwọ náà rí pé iṣẹ́ Ọlọ́run yìí ó náà fẹ́ ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ labas famari haba ó lè ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ nídìí eléyìí love like and share lè fi ràn mí lọ́wọ́ lórí programu ilé ni nídìí eléyìí love like and share lè fi ràn mí tí kò ní burúkú ẹ sọ́hun náà mo ṣe padà bọ̀ wá báyẹn lè fi ràn mí lọ́wọ́ lórí programu ilé ní tẹ̀mọ́ kẹfẹ́ kí programu yìí kó strong dáadáa tọ́ ṣùgbọ́n kí n tó máa lọ síbi topic wa lé ní ẹlẹ́pẹ́ topic tí mo kọ ní pé Ṣèkíyù Ṣàìtọ́ọ̀nì Ṣàngó Ṣítù ẹlẹ́pẹ́ xx yẹn mẹ́ta ní tẹ́lẹ̀ x yẹn ti di xx ó ti di xx mẹ́rin báyìí Ṣèkíyù Ṣàìtọ́ọ̀nì Ṣàngó Ṣítù plan work mo tún wá fi versus àwọn olóògbò ní sí torí wípé èyí tó ń trend lọ́wọ́ ń sìn gẹ́gẹ́ bí ìṣe àtàṣà ẹ̀ ó máa gbé wá náà tó bá dẹ̀ gbé wá náà a ní choice àfi kí a tẹ̀lé torí tí a bá tẹ̀lé náà ó máa padà fọṣẹ́ yí gbogbo àwọn mùsùlùmí lágbàáyé náà ni ẹ rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ bàbá Sheikh Muyideen Ajadi Bello àti ọ̀rọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ òun ló ń trend tẹ́lẹ̀ but tó kàn wò pé kí lóun tún lè fi cover up because ọ̀rọ̀ yẹn ti yí lára but ṣé tí níbo báwọn èèyàn ṣe jáde sí yẹn kò dùn o kò dẹ̀ regret Koyum bánu slow tv yẹn ṣé báwọn èèyàn ṣe jáde sí tí wọ́n bu tán ṣe gbogbo ẹ̀ kò dùn o kò nítumọ̀ sí because ó ti achieve ohun tó fẹ́ achieve lórí ẹ̀ kí ló fẹ́ achieve lórí ẹ̀ ni pé ó need the viewers mo dẹ̀ máa proof ẹ̀ fún yín lénìí the reason why tí ó fi ń ṣe gbogbo ohun tó ń ṣe láti máa bàyàn lọ́pàá náà yẹn láti máa bàyàn lórúkọ jẹ́ lórí social media máa proof ẹ̀ fún yín lénìí ṣe yín but ó ti rí viewers tó need
sọ́dà kò sí tó kàn ẹ bá pariwo ẹ bá ṣe gbá ẹ bá ṣàwo ó ti rí viewers ẹ̀ ó ti cash app owó ẹ̀ lórí Facebook ó dẹ̀ ti cash app owó ẹ̀ lórí YouTube because mo ń sọ several times ṣé tí ọkàn bá sọ fún yín pé bíyàn bá monetize page ẹ̀ àbí bíyàn bá ń post orí YouTube pé kò gba owó irọ́ ni o wàláì àwọn tó monetize page wọ́n ń gba owó tí ò ń ṣòwò díẹ̀ èmi ò monetize page mi monetize page mi dẹ̀ mọ́ bọ́yẹ́ monetize ẹ̀ bọ̀ mo ríyàn tó pè mí tó sọ fún mi nígbà kan pé ọ̀kan lọ́mọ tẹ́ bá monetize page yẹn kẹ́yìn náà máa gba owó nígbà náà lọ́hùn mo sọ fún wípé mo ń ṣe nítorí Ọlọ́run ni tó bá ti nítumọ̀ nítorí owó màá bẹ̀rẹ̀ sí ní hunt fún nǹkan tí ó yẹ kí n máa hunt fún mo dẹ̀ bẹ̀ Ọlọ́run kó sọ mí lẹ́san but mo ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé for the past 2-3 years mo ti ń ṣe ń sìn mi monetize page mi and then I'm feeling fine so that ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi wà rẹ̀ pé ṣèkí bóyá monetize page ẹ̀ tó màá jẹ́ kẹ́ mọ pages sí Saidi lórí social media lẹ́nìí at least Saidi Shittu ní more than 25-30 pages lórí social media but màá proof pages tó ní ó kéré jù màá proof mọ́kànlá fún ilé ìnáwó pé òun ló ń control mọ́kànlá yẹn ṣẹlẹ̀ gbogbo mọ́kànlá tó control pọ̀ ta ló fi ń gbowó lórí social media gbogbo ẹ̀ ló monetize gbogbo ẹ̀ ló fi ń gbowó so that but now èmi monetize page mi mo ń ṣe lillahi wa rasuli kódà Facebook and YouTube account mi mo ti sọ for the past 2 years mo ti open mi kì í post sórí ẹ̀ ẹ̀ẹ̀kan ni mo post sórí ẹ̀ rí recently ènìyàn kan ṣẹ̀yẹ̀ pè mí ọ̀kan lọ́mọ fídíò tẹ́ ń ṣe yìí àwọn èèyàn ń download fídíò yìí wọ́n lọ ń gbé sórí YouTube wọ́n fi yín pawó ọ̀kan lọ́mọ kí ló dé àwa kan tá ní viewers tó yín ó níye tá ń gbà lọ́wọ́ YouTube lóṣooṣù mo pé ìtàyàn máa fi lọ fi mí gbowó lórí YouTube tèmi rẹ̀ ń ṣe iṣẹ́ tó dé àti pé hours tí mo fi ń ṣe program yìí lọ́wọ́lọ́wọ́ yìí inú hours tó yẹ kí n lọ fi ṣiṣẹ́ mi ni because iṣẹ́ tí mo ń ṣe l'Amẹ́ríkà kò sẹ́ni tí ó mọ̀ wípé time is money l'Amẹ́ríkà the more you work the more you get money you know so that tí máa ń fi àsìkò lẹ̀ kí n tó wá sórí program bẹ́ẹ̀ ṣe ní pé mo ṣe program yìí at least mo gbọ́dọ̀ ti fi àwọn some hours late máa kọ́ fi ṣe research pé mo fẹ́ wá fídíò mo fẹ́ cut fídíò mo fẹ́ wá fídíò yìí pẹ̀lú àwọn admin mi tajọ́ ń ṣe wọ́n lè jẹ́rìí àtòru àtọ̀sán mo máa pa admin mo ní fídíò báyìí ẹ bá fídíò báyìí èmi náà wá ẹ worú announcing ọ̀rọ̀ ńgbà tí wọ́n send fídíò àwọn olóògbé nìyẹn tí wọ́n send page yẹn mi ò lè wò ó mi ò ní time láti wò ó mo láti pe àwọn admin mo láti pe group tí mo ní mo láti send fídíò yẹn sínú group yẹn pé ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wo fídíò yìí ṣé lóòótọ́ ni àwọn olóògbé nìyẹn mention ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ kó tó pé mo padà wá gbọ́ report pé lóòótọ́ ni wọ́n mention ní 47 minutes mo wá padà lọ wò pé bó ṣe mention ẹ̀ náà tó ṣé wọ́n dárúkọ Shekiyu Shittu ń bẹ̀ ọ̀rọ̀ mo ṣe ń padà bọ́ mi tí fẹ́ wọnú ọ̀rọ̀ yẹn so that kó mo fẹ́ lò ní ọ̀rọ̀ yẹn ni wípé time tí mo ń filẹ̀ yẹn is part of my work time lára àsìkò tí yẹ kí n máa fi iṣẹ́ ni mo ń filẹ̀ so that tí bá wá di pé mo wá ń ṣe tí gbogbo mùsùlùmí lè mọ̀ pé iṣẹ́ tí mo ń ṣe yìí mo ń ṣiṣẹ́ Ọlọ́run torí kí Islam má bàjẹ́ torí àwọn tó fẹ́ máa fi Islam lu jìbìtì lórí social media so that tí n bá sọ fún yín sìn pé okay YouTube channel mi o mo ti ń post sórí ẹ̀ fún ara mi ìtẹ́ iná lè fi ràn mí lọ́wọ́ ni pé ẹ lọ bá mi subscribe sórí YouTube channel tèmi gangan tẹ́wọ̀n kẹfẹ́ ràn mí náà lọ́wọ́ o ẹ̀dẹ̀ fẹ́ pé iṣẹ́ yìí náà tèmi náà ń ṣe yẹ fẹ́ support mi ẹ kí mi ò béèrè owó lọ́wọ́ yín mi ò gbé àkáǹtì sórí social media rí mi ò sọ pé mo ní ìdí kankan rí kò yẹ kí bí àìmí náà ní ìdí nǹkan o wallahi tààlà pé bí mo ti wà okay 100% kódà mi wà okay 60% kò yẹ kí bí ọ̀kan lọ́mọ yẹn ti wà okay 60% o gbogbo nǹkan ló ti ní no mo ṣì ń struggle bẹ́ẹ̀ ṣe rí mi mo ṣì ń dín mọ́tò mo ṣì ń drive mo ṣì ń wá owó mi kàn ṣiṣẹ́ lọ́ndẹ̀ anybody l'Amẹ́ríkà ni I have my personal business mo dẹ̀ transportation mo ṣe l'Amẹ́ríkà mo dẹ̀ ṣì ń drive fún ara mi at least mo ṣì ń drive more than 8 hours ìgbà mi 10 hours lójúmọ́ ńgbà mi so that inú hours yẹ kí n máa fi wá owó yẹn lèmi náà ń lò fún yín tẹ́yìn náà fi ń enjoy mi tó bá wá rí bẹ́ẹ̀ ìhun tẹ́yìn náà lè ṣe ni pé ẹ lọ bá mi subscribe sórí YouTube channel mi Emir Adébárí
Ọ̀kanlọ́mọ ní YouTube channel mi. Ẹ lọ subscribe sórí YouTube channel mi Emir Adébáre Ọ̀kanlọ́mọ lẹ́yìn náà lè fi ràn wá lọ́wọ́ o. Ṣùgbọ́n ní tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ yẹn ni wípé tí nǹkan bá sọ pé lórí YouTube o àwọn ò kì í rí owó, irọ́ ni. Àbí àwọn monetize page àwọn ò kì í rí owó, irọ́ ni. Ẹ rí pé gbogbo ọjọ́ táwọn èèyàn ti ń sọ̀rọ̀ lórí social media àáfàá súnà comedian ẹnìkan ló jẹ́wọ́ lórí social media pé YouTube ń fún òun lówó rí. Àáfàá súnà ẹnìkan ló jẹ́wọ́ rí pé YouTube ń fún òun ní owó. Otherwise àáfàá súnà ò tún ní viewers tó Ṣẹ̀kíyù. Ẹ wá wo iye tí Ṣẹ̀kíyù ń rí lórí social media. So that tẹ́ bá wá rí pé ó ń bá àwọn èèyàn lórúkọ jẹ́, wallahi tallahi summa billahi la ilaha illa huwa, nítorí viewers ni. Nítorí viewers ni. Ẹ rí pé gbogbo àwọn ọmọ yàrá kan tán náà ń ṣe Yorùbá nation yẹn, torí Sunday Igboho kan náà ṣe ń ṣe Yorùbá nation. Wọ́n kàn fi orúkọ Sunday Igboho lu àwọn èèyàn jìbìtì láti fi wá viewers ni. Orí YouTube náà ń kó gbogbo ẹ̀ lọ. Ṣóyè yín? So that Ṣẹ̀kíyù Shittu òun wá mú kinní ní business gidi. Tó dé àti pé kódà ó ní group of business here. Ṣé ti rí yín ti fẹ́ proof fún ilé ní nípa ọ̀rọ̀ àwọn àkáǹtì ẹ̀ tó ní yẹn. Wọ́n ní àwọn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ aburú yẹn tó pọ̀. Wọ́n ní. Ṣùgbọ́n mo kàn fẹ́ sáré proof fún yín ni pé ẹ wo àwọn àkáǹtì tí mo fẹ́ gbé wá yìí. Ẹ wò mi ìfẹ́ polówó àwọn àkáǹtì yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. But Yagambari ti mú àwọn àkáǹtì yẹn wá. Mo wá fẹ́ kẹ́yìn náà kẹ́ wo àwọn àkáǹtì yẹn, who is disturbing me. Ẹ wo àkáǹtì yìí. Mẹ́ta lélẹ́yìí o. Ṣé gbogbo àkáǹtì mo gbé wá lórí Facebook, wallahi tallahi Saidi ló ń kàn, Ṣẹ̀kíyù ló ń kàn tó gbogbo ẹ̀. Mẹ́ta lélẹ́yìí o. Òun ló ń control gbogbo ẹ̀ bẹ́ ṣe rí. Òun ló mi fẹ́ máa mention orúkọ àwọn àkáǹtì ẹ̀ tó mi fẹ́ máa fún ní popularity. But ìwọ náà lajú ẹ̀ dára kó ranjú mọ́. Kó wá lọ gbogbo àkáǹtì yẹn wá rí pé the same post ló máa wà lórí gbogbo àkáǹtì yẹn. Mẹ́ta lélẹ́yìí o. Ẹ tún wò another three mi tún lélẹ́yìí o. Ẹ máa wò another three mi lélẹ́yìí o. Ẹ máa wò another three mi lélẹ́yìí o. Another three mi tún lélẹ́yìí o. Mi tún lélẹ́yìí mẹ́ta mi tún lélẹ́yìí o. This another three. Ẹ rí pé mad wà láàrin eléyìí. P&P ó wà lórí eléyìí. Ṣé yé yín? Ṣé rí P&P yẹn náà Saidi ló ń control ẹ̀. Mo dẹ̀ máa já yín sí kankan lénìí ló ń pa gbogbo àwọn àkáǹtì yìí lénìí. Ṣé rí mad yẹn náà òun náà ló ní pé mad yẹn ló ń lo Yagambari lórí ẹ̀ tẹ́lẹ̀. So that Yagambari ló fi ń pùlù mad yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. So Yagambari ló fi ń pùlù mad yẹn. So that ló fi ń wá viewers lórí mad yẹn. But right now òpònú ọmọ alágbàro yẹn ayé ń ṣe yẹn tí bọ̀bọ̀ tí ayé ṣe yẹn ló ń lò lórí ẹ̀sìn lórí mad yẹn. Because ó ní reviewer pé ọmọ táyé ń ṣe tó ní òun alágbàro yẹn ìyẹn tiẹ̀ story tóun máa ń gbé wá láyé ni pé wọ́n fi olóńgbò ṣògùn owó, wọ́n gún olóńgbò láàyè, wọ́n gún ẹyẹlé láàyè, ó máa gbé fídíò wọn wá. Ẹ bá ń bèrè ibo lọ́mọ yẹn ti ń rí gbogbo ohun tó ń gbé wá yẹn. Gbogbo ẹ̀ náà plan work ni o. Okay, this mẹ́ta kan lélẹ́yìn tó wá gbé another three wá. Another three tó lélẹ́yìí o. One mo ń bọ̀ o, ẹ ń gbé another three mi wá o. Ẹ tún wo this another three mi tún lélẹ́yìí. Ẹ rí pé three eléyìí tẹ́ bá wo àárín yẹn ẹ rí Save Your Deen TV wà ń bẹ̀. Ṣó yé yín? Ẹ rí pé ẹ lọ wo Save Your Deen TV yẹn àti Real Islamic TV yẹn àti gbogbo àwọn station ilé ẹ lọ gbogbo ẹ̀. Mi fẹ́ máa dárúkọ ni, I'm sorry to mention the name. Gbogbo àwọn pages yìí pátápátá Saidi ló ń control ẹ̀. Òun ló ń control gbogbo àwọn pages yìí. Tó bá dẹ̀ ń ṣe program lọ́wọ́ ẹ lọ wo gorí pages yìí pátápátá ló máa gbé lẹ́ẹ̀kan náà. Mo dẹ̀ máa sọ reason tó fi ń gbé gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà fún yín. Mẹ́ta mi tún ní ẹ kí wá gbé okay another two wá. So that láti mọ̀ wípé ẹ dákun iṣẹ́ Ọlọ́run wo la fẹ́ jẹ́ tó le tó yìí. Tí èèyàn kan wá ń control gbogbo pages yìí
this another 2 tẹ́ bá wá ka gbogbo pages mo ti gbé wá yìí ẹ rí wípé okay this another one ìkọ̀kan náà lélẹ̀ ìkọ̀kan náà lélẹ̀ okay ìkọ̀kan náà lélẹ̀ pages mo ti gbé wá yìí gbogbo ẹ̀ wá jẹ́ mẹ́wàá ní gbogbo pages yìí mo gbé wá yìí mo kàn mọ̀ mú mẹ́wàá yìí wá ní pé kẹ́ lè mọ̀ wípé bọ̀bọ́ yìí aburú tó ń ṣe lórí social media ò kéré ṣé gbogbo àwọn pages yìí pápátá ó wá ní reason tí lè máa prove ẹ̀ fún yín ṣé tí reason tí gbogbo pages fi pọ̀ tó yìí tó ń control máa sọ fún yín lẹ́yìn mo fẹ́ kẹ́ lọ mọ̀ pé gbogbo pages yẹn pápátá Ṣèkí ló ń control gbogbo ẹ̀ o Saidi ló ń control gbogbo ẹ̀ pátápátá orí system ẹ̀ ní gbogbo pages yẹn wà ṣùgbọ́n òun kọ́ ló ní gbogbo pages yẹn mo dẹ̀ máa sọ fún yín lẹ́ni àwọn tó ní ṣé ní gbogbo pages tẹ́ rí yẹn ihun tí Saidi Shittu ń ṣe yẹn bá mi tẹ love like and share tẹ́ bá tẹ́ kàn plug program yìí o ẹ máa tẹ love like and share o ṣé ní gbogbo pages tí Saidi ní pápátá yẹn mo fẹ́ kẹ́ mọ̀ kíní kan dá tí mo sọ fún yín tẹ́lẹ̀ pé ṣé ní nǹkan tí Saidi Shittu ń ṣe yẹn ó ní àwọn group o Saidi Shittu bẹ́ ṣe rí yẹn 19 ni tẹ́wọ́n gbọ́ 19 confirm 419 ìyẹn wèrè Ṣèkíyù yìí confirm 419 wàláì bọ̀bọ̀ yìí confirm 419 bẹ́ ṣe rí yìí ṣé ó wá ní àwọn group tí wọ́n jọ ń bu idán yẹn tẹ́ pé àwọn tí wọ́n ń pè àwọn group yìí wọn kì í ṣe alùsùnà wà jàmá wọn kódà wọ́n ṣe mùsùlùmí èyí tí ò ṣe mùsùlùmí wà láàrin wọn èyí tó yẹ pé not practice muslim wà láàrin wọn irú mọ̀gìtádọ̀ tí máa ń sọ bọ́bọ́ mọ̀gìtádọ̀ yẹn ìyẹn gangan ni machine Ṣèkíyù Shittu tẹ́ bá ń gbọ́ machine gangan mọ̀gìtádọ̀ ni àti bọ̀bọ́ tí wọ́n ń pè ní àgùlù bọ̀bọ́ tí wọ́n ń pè ní àgùlù yẹn ṣóyè yín bọ̀bọ́ tó pè lórí program ẹ̀jọ́ kan tó ní pé òun fẹ́ sọ̀rọ̀ nípa èèyàn kan bọ̀bọ́ tó ń pè ní àgùlù yẹn bọ̀bọ́ tó dárúkọ mi báyìí ẹ gbọ́ o. ẹ wo jọ mo ti pè kọ́ náà àbúrò mi tájọ́ ń lọ ṣe fàájì ń bẹ lọ́la. àgùlù oríbo orí second focal orí ẹ̀ ti dàrú kí ló orúkọ ìwọ tó wà lẹ́nu iṣẹ́ kí ló orúkọ ìwọ tó wà lẹ́nu iṣẹ́ mo wà lórí prógámù ni kí ló orúkọ kí ní ibi táwọn lọ yẹn kí ló orúkọ tó máa ń pè kí ní géèmù yẹn lọ́ngọ̀ mùsùlùmí ṣeré. ok so o lè send link wọn sí mi sáré send ẹ̀ sórí WhatsApp mi fẹ́ sùn ẹ̀ lórí kí ní prógámù ni o. ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí. ẹ wo jọ mo ti pè kọ́ náà àbúrò mi tájọ́ ń lọ ṣe fàájì ń bẹ lọ́la. àgùlò oríbo orí ẹ̀ ti dàrú kí ló orúkọ ìwọ tó wà lẹ́nu iṣẹ́ kí ló orúkọ mo wà lórí prógámù ni kí ló orúkọ kí ní ibi táwọn lọ yẹn kí ló orúkọ tó máa ń pè kí ní géèmù yẹn gangan. ok so o lè send link wọn sí mi sáré send ẹ̀ sórí WhatsApp mi fẹ́ sùn ẹ̀ lórí kí ní prógámù ni o. now ṣe ti rí pé bọ̀wọ̀ tó ń pè lágùlù yẹn lára àwọn machine yẹn nìyẹn o tọ́jọ́ ń ṣiṣẹ́ aburú yẹn o ṣe lára ń ṣe aburú ẹ̀ nìyẹn o ṣe wá rí àwọn pages tẹ́ rí yẹn Saidi ní ó nínú ẹ̀ o tó pọ̀ tóun dàgbà owó ẹ̀ torí gbogbo àwọn pages yẹn pátá not monetize ṣe wá rí àwọn boys yẹn náà àwọn boys yẹn ló wá yarí pé àlàyé owó tí wọ́n jọ ń pín tẹ́lẹ̀ ìgbà tó wọ́n mọ́kíláṣí tí ń wọlé wọ́n jọ máa ń pín owó ni ó máa ń fún wọn lówó ṣe understand but àwọn yẹn wá rí pé àlàyé owó tó ń wọlé àmọ́ bówó ṣe ń wọlé mọ́ náà àmọ́ iye tó ń wọlé mọ́ náà bóyá ń lọ́mọ ń já yín tán yẹn o àmọ́ bówó ṣe ń wọlé mọ́ náà wọ́n nìkan ló kàn ń gba gbogbo owó yẹn ṣùgbọ́n kíjà má wàá ṣẹlẹ̀ ok
okay ìwọ náà lọ ṣí page tiẹ̀ má bẹ́ẹ̀ ṣí page ìwọ náà ní page tiẹ̀ má bẹ́ẹ̀ ṣí page ní gbogbo wọn fi ní page ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé wá rí page tí gbogbo wọn ní yẹn wọ́n wá kó gbogbo ẹ̀ sí under Saidi bí pé kíyàn ra share sí under complaint nìkan wọ́n wá kó gbogbo ẹ̀ sí under save your soul oh my god ṣé èèyàn gbọ́ mi yé wọ́n wá kó gbogbo àwọn pages yẹn sí under save your soul abẹ́gbọ́ ló fi dá sí pé tí save your soul bá ti bẹ̀rẹ̀ program ó gbọ́dọ̀ kárí gbogbo àwọn page yẹn along so that ló fi dá sí pé ẹ rí pé system tí Saidi Shittu ń lò wọ́n dìídì dàníyàn sí láti rawó system yẹn ni because the system tó ń lò yẹn ó lè live program page tó lé ní 20 lẹ́ẹ̀kan náà lórí ẹ̀ ìwé mi yìí sìn system tí mò ń lò yìí sìn mi ò lè live kọjá program mi tí mò ń ṣe lórí ẹ̀ yìí mi ò lè live kọjá program mi tí mò ń ṣe lórí ẹ̀ yìí tí bá máa rí pé ẹ̀rí ń bò mí bóyá ẹ̀yìn líǹkì ni ṣóyé bóyá líǹkì ni nídìí eléyìí but system yẹn ó dìdí ìdàníyàn sí ni ẹni tó sọ fún àwọn èèyàn gbangba wípé ọjọ́ tóun fẹ́ bẹ̀rẹ̀ prógámù yìí kẹ́lẹ̀ mọ̀ kó dàníyàn sí ni mo dẹ̀ máa prove ẹ̀ lẹ́ni o níjọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní rí owó ilẹ̀ tó ní lẹ́kọ̀ọ́ tí wọ́n fún lẹ́kọ̀ọ́ tí ò tí kọ́lé rí láyé ilẹ̀ yẹn ló lọ tà tó náà lọ fi ra system ẹ pé shame on you láti máa sọ pé o lọ ta ilẹ̀ o lọ fi ra system ṣé o ṣiṣẹ́ nílùú òyìnbó ló fẹ́ pé ìgbà tó yẹ lọ talẹ̀ ló ṣe wà ara system shame on you understand say shame on you okay ẹ wá gbogbo àwọn page tẹ́ rí yẹn ẹ jẹ́ máa ka àwọn tó tún níbẹ̀ tóyìn yálàyà nínú page yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ page tóyìn tó ń control tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa fi ń gbé Saidi Shittu òun ni page tó máa ń pè ní kí ló kọ page wèrè yẹn náà o ó kọ page yẹn sápá mi lórí ó ní page kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń lò kó tó wá di wípé ó wá wò pé Sekiu owó yẹn ti ń wọlé o àfi kí èmi náà jẹ nínú owó yìí o ṣó yé yín àfi kí èmi náà jẹ nínú owó yìí o ni wọ́n ṣe open account mi fún tóyìn náà wà nínú system yẹn kọ́nà yà yín lẹ́nu o ìyá kan náà wà nínú àwọn ìyá blogger lórí social media inú àwọn ìyá social media ìyá yẹn ló train Saidi Shittu gangan ní Aburu ìyá yẹn mo forúkọ bò láṣìírí òun náà ní page lọ́ndà Saidi Shittu torí pé ìyá yẹn gangan ló train ẹ̀ bó dẹ̀ ṣe wà yẹn ìyá yẹn ṣe pé òun gbọ́dọ̀ máa gba commission lórí iṣẹ́ yẹn tó bá tó àsìkò pẹ̀lú mò ń gbá research lórí proof mi lọ́wọ́ máa padà mú proof ìyá yẹn náà wá láwọn mùsùlùmí máa fi mọ̀ wípé àwa mùsùlùmí àti wọ one chance pàápàá jùlọ àwa táwa jẹ́ alùsùnà wà jàmáà ṣẹ́dí àwa alùsùnà wà jàmáà wallahi tallahi ẹ ti jẹ́ kí a kó ẹran mérò ẹ rí péjọ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kò péré ní alùsùnà wà jàmáà o nígbà tí ò tí rí network kò péré lálùsùnà wà jàmáà o ó ní mùsùlùmí lòun gba ẹ kò tí rí ibi tó fẹ́ wọ̀ nígbà tó kọ́ bẹ̀rẹ̀ blogging ẹ̀ ṣáàtì pé èèyàn jẹ́ blogger kò sí tó burú pé èèyàn jẹ́ blogger but má parọ́ mọ́ súnà tànábì Muhammad súnà tànábì wa kọ́ ló ń kọ́ wa ní irú bó ṣe ń bú àwọn èèyàn bó ṣe ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ kò ń ṣe súnà tànábì but ó ní ìdí tọ́pìkì tó máa attract àwọn èèyàn ó dẹ̀ ní ìdí ọ̀rọ̀ tó máa sọ tí ọ̀rọ̀ yẹn máa rìn tí ọ̀rọ̀ yẹn máa dá controversy sílẹ̀ dáṣọ lé pé kò kí ẹ̀ láti bú ẹnikẹ́ni ẹ̀rí pé tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kò péré ní alùsùnà wà jàmáà ẹ wo fídíò bá tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lélẹ́yìí ẹ wò bí sí ilé mi Ọlọ́run pè mí lálùsùnà kò dẹ̀ pè mí Tìjàníyà kò pè mí tẹ̀bìlíkù ẹni àǹfààní bá ṣe pé ohun tó ń sọ da òun lèmi tẹ̀lé èmi ò ṣe pé ìjọba yìí ni mo ṣe èmi ò ṣèjọ kọ̀ọ̀kan mùsùlùmí ni mí ntọ́lọ́run pè mí ni mo jẹ́ ntọ́lọ́run pè mí òun lèmi jẹ́ èmi ò ṣe pé alùsùnà mò ń jẹ́. ṣe ti gbọ́ ń sìn ṣẹ́yìn náà ti gbọ́ mò ń bọ̀ o ṣe ti gbọ́ ń sìn ló fi já sí wípé bó ṣe wà yẹn ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀
kò péré ní alùsùnà wàjàmá bóyá ẹ gbọ́ dáadáa ẹ jẹ́ tuntun gbé wá o bóyá ẹ gbọ́ dáadáa ẹ jẹ́ tuntun gbé wá o kò péré ní alùsùnà ló máa ń yàgbé ni pé but àwọn oníṣẹ́ ìwọ̀n yóò fi ń gbọ́ ni ẹ gbọ́. kò dẹ̀ pè mí Tìjàní àkókò mi tẹ̀lé líkù ẹni àǹfààní bá ṣe pé ohun tó ń sọ da òun lèmi tẹ̀lé èmi ò ṣe pé ìjọba yìí ni mo ṣe èmi ò ṣèjọ kọ̀ọ̀kan mùsùlùmí ni mí ntọ́lọ́hún pè mí ni mo jẹ́ ntọ́lọ́hún pè mí òun lèmi jẹ́ èmi ò ṣe pé alùsùnà mò ń jẹ́. ṣe ti gbọ́ báyìí now ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lélẹ́yìí o ṣe nígbà tó wá bẹ̀rẹ̀ yìí máa wá gbé àwọn evidence kan wá lénìí la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ẹ máa rí àwọn evidence kan lénìí nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yìí àwọn ta ni wọ́n jọ bẹ̀rẹ̀ ńgbà náà ìbò ẹ bá tẹ love like and share dákun okay love like and share ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn tó jọ bẹ̀rẹ̀ ńgbà náà kí ni plan ni wọ́n tó fi bẹ̀rẹ̀ ẹ máa rí àwọn proof yẹn lénìí ló fi dá sí pé bẹ́ẹ̀ ṣe rí yìí kò kí ẹ̀ láti bà ẹnikẹ́ni lórúkọ jẹ́ kò kí ẹ̀ láti ṣépè fún ẹnikẹ́ni kò kí ẹ̀ láti bú ẹnikẹ́ni because ó mọ̀ pé bóun bá ṣe ń bú àwọn èèyàn yẹn ihun tóun wà after ni wípé kóun ṣáà ti rí viewers abẹ́gbọ̀ kóun ṣáà ti rí viewers ní problem ẹ̀ so tó bá ti lè rí viewers àwọn tó dẹ̀ yẹn ṣiṣẹ́ burúkú yìí àwọn kì í ṣe mùsùlùmí ihun táwọn náà wà after ni pé kówó ṣáà ti wọlé làwọn wà after so that àwọn náà máa ń jíǹjẹ pé ṣèkíyò ọ̀rọ̀ lélẹ́yìí yá sọ̀rọ̀ lórí eléyìí ṣèkíyò wọ́n ti mọ̀ pé òun lo lórí ibú tẹ́ pé ẹnu ẹ̀ gba ọ̀rọ̀ ṣe àwọn ọlọ́run sọ pé ọlọ́run sọ mi kan níbi kùránì pé ẹ̀yìn olórí ibú wà ṣóyè yín òun náà máa ń lò láti fi ṣiṣẹ́ aburú ló fi já sí pé kò sí ọ̀rọ̀ tóun ò lè sọ kò sí ọ̀rọ̀ kan báyìí tí ò lè sọ ẹ rí pé tí kíní yẹn kẹ̀kẹ̀rẹ̀ mi ní parọ́ fún yín o kíní yẹn ti padà wà ń tọ̀nù ó ti ń touch brain yẹn because ojú lásán kọ́ ló fi ń ṣe ṣe mọ̀ pé ojú lásán ò ṣe é wo wèrè ojú lásán ò ṣe é wo wèrè èèyàn láti máa ta nǹkan sára ló jẹ́ pé tó bá fẹ́ ṣiṣẹ́ yẹn akọ́kọ́ lọ drug rẹ̀ ṣé bá ti wá drug rẹ̀ ni kò fi ní mọ ohun tóun sọ mọ́ sọ́dà ní ọ̀rọ̀ yẹn máa wá ẹ dákun tí ò bá ń pèèyàn drug rẹ̀ kí èèyàn máa sọ adúrò tó tó yìí nílé Ọlọ́run mi ìbẹ́ gbọ́rọ̀ yìí o. àmú ìdínà Àjàní Bello preach láti ìgbà tó ti bẹ̀rẹ̀ wá sí. sọ ti fẹ́ lórí o ajúwe ibi tí Aláàfin Ọ̀yọ́ máa wọ̀ fún yín. ẹ gbọ́. Aláàfin Ọ̀yọ́ according to Quran wàá mọ̀ pé ní òfò l'Aláàfin Ọ̀yọ́ pọ̀ ti pọ́ ọmọ náà ni orí burú èèyàn tó ṣẹbọ kú ẹ wá ń ṣe pass fún Aláàfin Ọ̀yọ́ kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ ń defend Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́bọ ni Aláàfin Ọ̀yọ́ ti dẹni òfò wájú Ọlọ́run kí ló ń ṣe yín tẹ̀lé sòdodo ayé gbogbo yín ò ní dá ẹ bá dé lọ láìka ṣe ẹ dákun fún yín kàdá sòdodo ẹ yá wẹrẹ nìyẹn. ẹ dákun ẹ wo ohun tó ń sọ sódì ní ọba àlù ẹ wá gbọ́n tó sọ sódì àfáà àgbà. ó ní kú síbi tí bo káṣọ ẹ wá. gbogbo yín mò ń bọ̀ o Alhaji Muyideen Bello mò ń bọ̀ wá bá yín o ọmọ yín bọ̀tà ń dìfẹ́ǹdì yín àbí èmi ò lọ́mọ bá sọ̀rọ̀ o ṣẹ́ni gbọ́ Alhaji Muyideen Bello mò ń bọ̀ wá bá yín má jẹ́ gbogbo yẹn mọ̀ pé wáàsì tẹ́lẹ̀ ń ṣe yẹn ṣọ́ọ́lọ́hún fọwọ́ sí àbánọ́bí fọwọ́ sí ṣé bá ọmọ yín kò lẹ́kọ̀ọ́ ni ọmọ yín ò lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ̀kọ́ ó wá bọ́ta ó wá fẹ́ máa dìfẹ́ǹdì yín má jẹ́ ká mọ̀ pé ní yẹpẹrẹ ní bàbá Muyideen Bello bàbá Muyideen Àjàní Bello máa jẹ́ kẹ́ mọ̀ pé ẹni yẹpẹrẹ ní níwájú Ọlọ́run máa púfù ẹ̀ fún yẹn rí ṣe bá wọn dákẹ́ fún yín ni Chief Sunday Igboho dì mí mú lọ́wọ́ fún yín o kò sẹ́ni tó dì mí mú lọ́wọ́ fún yín bàbá Muyideen Bello o èmi kàn máa ń wo pé ti ṣiṣẹ́ sẹ́yìn ni òṣìlẹ̀ wá ń ṣe ń sìn máa jẹ́ kẹ́ rí pé orí yín ò pè é ọmọ yín bẹ́bọ̀ táwọn lọ ṣe fídíò ta ló yẹ kó sọ fún pé ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pè mí síbi òdodo ni
ó pè mí sí ojú ọ̀nà ni mo ti sọnù mo ti ń ṣòṣì ó yẹ kẹ́ rí bẹ́ẹ̀ ẹ wá rí bẹ́ẹ̀ ọmọ yín wá bẹ́ bọ́ta lọ ṣe fídíò ṣèbá ọmọ yín tó ya fọ́tò wá ń jọ yẹn jọ ta wá kí yín ta wá bá yín tẹ wà lórí ẹní ta wá bẹ̀rẹ̀ tì yín ọmọ yẹn ló ya fọ́tò wa lọ́jọ́ kìíní àná tó lọ pósìtì ẹ̀ pé akúnlẹ̀ fún yín àbí àwọn ọmọ wèrè tẹ́ ẹ̀ ní jèrè mí ní bọ́ọ̀mọ sọ̀rọ̀ ní bọ́ abẹ́yìn gangan máa jẹ́ kó mọ̀ Muyideen Ajani Bello mọ̀ bọ̀ abẹ́ sọtúbọ̀ Muyideen Ajani Bello mọ̀ bọ̀ abá ẹ̀ wàá ètì ara ẹ̀ wàláì mo promise ẹ̀ bá ńlá kú ẹ̀ tó lè dá mi dúró sí wàá ètì ara ẹ̀ sọtúbọ̀ mí ní bọ́ọ̀mọ yẹn sọ̀rọ̀ ṣùgbọ́n bó ti ní Parkinson ò ń bọ̀ máa kó bu ẹwà máa vibrate ni wàá ríra ẹ̀ sọtúbọ̀ ìwọ Muyideen Ajani Bello yẹn ó rán ọmọ ẹ̀ jáde kó wá bú èmi ó sọ fún pé orí ẹ̀ ti burú ọmọkùnrin ń pè mí sá kéèsì ibi tó ti sọnù ni ó yẹ kó rí pé òdodo mò ń bá ẹ sọ ìwà Muyideen Ajani Bello ìwà ọmọ bá wí o ó yẹ kó rí pé ọmọkùnrin ń pè mí sí kó máa sọ fún àwọn ọmọ ẹ pé ọmọ yìí ń pè mí sódodo ni ó ti sọnù ó ti wà lórí ó ti dẹ ní òfò orí ẹ ti yí so ti gbọ́ ó yẹ kó máa sọ fún àwọn ọmọ ẹ pé ó ti dẹ ní òfò ọmọkùnrin yìí ń pè mí sódodo ni n ti yẹ kó jáde lẹ́nu ẹ nìyẹn ó wàá rí yẹn sọ sọ fáwọn ọmọ ẹnu lé pé o ti sọnù o ti dẹni òfò o wá ń dẹ àwọn ọmọ ẹ wọn ń bú èmi o ò lè dá wọn lákẹ́ pé fídíò tó ṣe ẹ lọ dìlítì ẹ òdodo lọmọkùnrin ń bá mi sọ o ti dẹni òfò o ò lè sọ fún o sọ fáwọn ọmọ tí àwọn ọmọ wa bẹ́ bọ́ta wọn ń bú èmi tí n bá bú wọn kí n má jèrè ìwọ gangan ni wo wàá gba ìkó ní ọwọ́ mi bàbá ẹni tó lè gbà ẹ lẹ́wọ̀sì àbórí ẹ yìí ìwọ Muyideen Ajani Bello ọmọ báwí o máa kó bu ẹ mọ̀ pé o ti ní Parkinson níwà máa gbọ̀n ọgbọ́n tí mo wí wàá máa gbọ̀n temperature are high so ti gbọ́ mò ń bọ̀ abẹ́ gbogbo fídíò tó ń ṣe tó máa ń bú àwọn ìjọba ṣé Islam fọwọ́ sí Muyideen Ajani Bello gbogbo fídíò òsì tó ń ṣe tó máa ń wọnú stúdíò ṣé Islam fọwọ́ sósì tó ń ṣe òsì gbogbo fídíò òsì tó ń ṣe yẹn ṣé Islam fọwọ́ sí gbogbo àwọn fídíò lórí burúkú tó máa ń ṣe tó máa ń ìjọba Abacha tó máa bú ìjọba ṣé Islam fọwọ́ sí ó ń dùn wá pé n tíjọba ń ṣe fún wa ò dáṣẹ́ ṣé ọ̀nà tí Islam ní kò gbà ló fi ń ṣe wá sí yẹn ò ní làákàyè lórí Muyideen Ajani Bello òsì ló ń ṣe ẹlẹ́bọ ni kò lọ dojúkọ ìjọba ṣé bó ṣe ní kò pè sákèsí yẹn òsì ló ń ṣe ó yàtọ̀ sáwọn ìmáàmù Ọ̀fà àwọn akéwò gba góòlù ó sì kọ́ náà ní gbogbo ẹgbẹ́ wọn tẹ love like and ṣe wọ́n ti ní flag o irú ọmọ ẹgbẹ́ wọ́ta ó lè tí wọ́n lọ́wọ́ pé ẹ bá tẹ love like o ẹ tó pè mí tó dodo ẹ tún wo bóyá sọ̀rọ̀ sí tí ẹ kò jẹ́ àgbàlagbà tiwa olórí burúkú ni wọ́n olórí ibu ni wọ́n bí irú bàbá Bọ́lá Tinubu tí bàbá Bọ́lá Tinubu ò bá jẹ́ olórí burúkú àgbàlagbà ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé tí bàbá Bọ́lá Tinubu yìí tí ò bá jẹ́ olórí ibu àgbàlagbà ni ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ ńlẹ̀ yóò bá bàbá Bọ́lá Tinubu ta respect pé àgbàlagbà ni àtàwọn ọba rọ̀dọ̀rọ̀dọ̀ olórí burúkú tí gbogbo ọpẹ́ làwọn lọ́ba ìbáwọn láti lọ gba adé ọba Èkó yẹn sì wọ́n ti ṣí adé ọba àtọ̀pá ẹ̀. ẹ dákun ẹ wo bó ṣe ń ba ọba jẹ́ odindi ọba àlú tẹ́ pé ilẹ̀ Yorùbá yìí Aláàfin Ọ̀yọ́ àti Onírìṣà àwọn méjèèjì ní top ọba nílẹ̀ Yorùbá Ọlọ́run àtànábì gan ò ní kí ká yájú sí àwọn aṣíwájú ẹ wo bó ṣe ba ọba ẹ wo bó ṣe molest odindi ọba ẹ wo bó ṣe molest odindi àáfàá àgbà nílùú ṣe mọ̀ kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń sọ̀rọ̀ pé ó ń bú Mùdírù ó ń bú Ṣéhù Fàrúkù ó ń bú bàbá Lówórò ìgbàgbọ́ àwọn èèyàn ni wípé torí pé bóyá àwọn yẹn asúnmọ́ wọn àbẹ́yà tó pé àwọn yẹn wọ́n jẹ́ onísúfí ẹ dákun tí kì bá ṣe pé nítorí pé ó fẹ́ mọ̀ ọmọ bà wọ́n lórúkọ jẹ́ láti fi wá viewers kí ni bàbá wa Muyideen Ajani Bello ṣe kí ló dé kí ló ṣe ṣé ni mo kàn mọ́ mi tí débi tí mò ń lọ o mo kàn ṣe mo kàn dé mọ́ tí débi tí mò ń lọ rárá o tó bá lówó dátà lọ gbà mí dátà o mo kàn mọ̀ mú eléyìí wá káwọn àwọn èèyàn tó ṣàyẹ̀wò mi for the first time kọ́ lè mọ ohun tí à ń face nínú Islam àti kí ni reason tó fi fẹ́ bẹ̀ mí gan lórúkọ jẹ́ because wọ́n ń gbé àwọn ìgbésẹ̀ kan sìn láti bẹ̀ mí gan lórúkọ jẹ́
nítorí pé mò ń já iṣẹ́ wọn, nítorí pé mò ń sọ òdodo fún aráyé, nítorí pé ọ̀nà tó ń gbà lu àwọn èèyàn ní jìbìtì lórí social media mọ́ expose wọn. Ẹ dákun, ẹ wo bó ṣe insult odindi àáfàá àgbà nílùú. Okay, tó bá wá rí bẹ́ẹ̀ lóòótọ́, ẹ tó bó ṣe bà àáfàá lórúkọ jẹ́ odindi èèyàn tẹ́ pé gbajúmọ̀ nínú ayé. Bọ́lá Tinubu, bàbá Bọ́lá Ahmed Tinubu òkèrè nínú ayé. Bàbá Bọ́lá Ahmed òkèrè nínú ayé dé pé lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni Ọlọ́run fẹ́ lò fún wa láti bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Tó já sí wípé lọ́wọ́lọ́wọ́ báyìí o, bó ṣe lè hùn kó rí, bó ṣe lè hùn kó mọ, àwọn Haúsá gan mọ̀ wípé táwọn bá gbé ìjọba fún Tinubu kò sí nínú ẹni táwọn tún lè rí control mọ́. Wọ́n dẹ̀ mọ̀ pé Tinubu yìí ló máa bá wa tún ilẹ̀ Yorùbá wa ṣe. Torí pé gbogbo Yorùbá ló kàn, Yorùbá nation yẹn Tinubu náà ń gbọ́, ó dẹ̀ mọ̀ wípé ìyà ń jẹ àwa Yorùbá. Tinubu dẹ̀ ṣetán àti kọ ìyà fún gbogbo Yorùbá. Torí pé ìyà tó ti jẹ àwọn bàbá wa lákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe fún bàbá wa Awólọ́wọ̀, tí wọ́n ṣe fún bàbá wa Abíọ́lá, ó ṣojú Tinubu. Ọmọlẹ́yìn MKO Abíọ́lá ni Tinubu. Ní Tinubu náà wá wò pé lọ́wọ́lọ́wọ́ báyìí o, àfi kóun kọ ìyà yẹn fún àwọn ìran Yorùbá. Òun Tinubu ti fẹ́ ṣe president. Owó tó máa ná dọjọ́ ọkú ẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀. Kódà Ṣèyí Tinubu gan lọ́wọ́lọ́wọ́ ń sìn, owó tó wà lọ́wọ́ ẹ̀ ó tó ná di ọjọ́ ọkú ẹ̀ àtàwọn ọmọ ẹ̀. Ṣùgbọ́n nítorí ìran Yorùbá ni Bọ́lá Ahmed Tinubu ṣe fẹ́ di president. Ẹ wá o bó ṣe wá mò lẹ́ẹ̀sì Bọ́lá Ahmed Tinubu. Ẹ wo bó ṣe yẹ̀yẹ́ odidi incoming president bó yẹ̀yẹ́. Ṣé kó jẹ́ àgbàlagbà tiwa olórí burúkú ni wọ́n? Olórí ibu ni wọ́n, bí irú bàbá Bọ́lá Tinubu. Tí bàbá Bọ́lá Tinubu ò bá jẹ́ olórí burúkú àgbàlagbà ni, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé tí bàbá Bọ́lá Tinubu yìí tí ò bá jẹ́ olórí ibu àgbàlagbà ni, ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ ńlẹ̀ yóò bá bàbá Bọ́lá Tinubu ta respect pé àgbàlagbà ni. Àtàwọn ọba rọ́dọ̀rọ̀dọ̀ olórí burúkú tí gbogbo pẹ̀lú àwọn lọ́ba ṣèbọ̀n láti lọ gba adé ọba Èkó yẹn ń sìn tó ti ṣí adé ọba àtọ̀pá ẹ̀ onídàáfónírọ́. Mo dára ẹ tó nífọ̀ tó lè kánná Alhaji Wasiu Ayinde. Olórí burúkú ni ọ. ìyá ìfọ̀tò kan since now. Ìbàdàn ló ti lọ sọ wóróworó pẹ̀lú mi. Lord Sky on the beat. Mo lọ gba lórí ìjókòó mo ní Alhaji Wasiu Ayinde. Ẹgbọ́n ẹni kílẹ̀ ní ká bọ́ ẹ̀ lórí stage. Alhaji Wasiu Ayinde ni wọ́n lè ti ṣe wáàsí lẹ́kọ̀ọ́ mọ́ níbo lè ti ṣe wáàsí. Lẹ́wọ́n náà wá sí wákẹ́ bọ́ọ̀lẹ̀ sórí yìí ń dàrú ni sà. Ẹ̀kọ́. Alhaji Wasiu Ayinde ni wọ́n lè ti ṣe wáàsí lẹ́kọ̀ọ́ mọ́ níbo lè ti ṣe wáàsí. Lẹ́wọ́n náà wá sí wákẹ́ bọ́ọ̀lẹ̀ sórí yìí ń dàrú ni sà. Lord Sky on the beat. Alhaji Wasiu Ayinde fò dìde ni kí ló fẹ́ ṣe. I don't know ma. It's a very bombastic element. Torí pé ó dá mi lójú ni kò sí tẹ́lẹ̀ ṣe fún mi náà. Will you keep quiet? Ojú Wasiu Alhaji Wasiu màláìka wà ń bẹ ọ̀rọ̀ gbangba lélẹ́yìn kò ń sọ̀rọ̀ ẹ̀yìn màláìka wà ń bẹ súlẹ̀ màláìka ó jókòó. Eléyìí too useless. Kàlàsó Ìbàdàn ó jókòó. I'm watching like a bat. I behave like this. I'm looking at them like a bat. Alhaji Fijabi ó jókòó báyìí. Bẹ́ẹ̀ni dákẹ́jẹ́ rẹ̀. Alhaji Wasiu Ayinde jókòó báyìí. Àkókò mọ́sẹ́ tó ń ṣe ọ̀hún náà. Kára àdáná ló ń bá kiri. Bóun náà tiẹ̀ ti ń sáṣẹ́ ni èèyàn Naira Marley. Mo dẹ̀ lọ bá ń bẹ̀ pé kílẹ̀ ká fi ní ká stop pé ká bọ́lẹ̀ lórí stage ká má ṣe wá sí. Mo ṣe confirm mi pé o sick. Táwọn báńsà àwọn gbogbo ẹ̀rẹ́ wà ń bẹ̀ tí gbogbo wọn tò sí wọn lẹ́yìn gbogbo wọn wà ń bẹ̀. Mo dẹ̀ ní kílẹ̀ ká fi ní ká bọ́lẹ̀ lórí stage pé ká má ṣe wá sí. Wọ́n ní mo bọ́lẹ̀ lórí stage mo gbé máìkì lẹ̀. Mo gbé fẹ́yàn kan pé àwọn máa sọ̀rọ̀ mo dẹ̀ lọ bá wọn. Wá ìjẹ́ fi ní ká bọ́lẹ̀ lórí stage. Wọ́n lè ti ṣe wá sílẹ̀ mo náà ti ṣe wá sí wá ìjẹ́ fi ní ká bọ́lẹ̀ lórí stage. Ẹ dákun. Sọ́ni yìí dàrú ni. Lord Sky on the beat. Ẹ máa sọ ká bọ́lẹ̀ lórí stage orí burúkú òṣìwò ni kílẹ̀ fà ẹ̀. Lord Sky on the beat. Ó fò dìde màláìka ó sọ fún wọn á blame ara wọn fún nǹkan tó ń tẹ́wọ́ pẹ̀lú mi àbọ̀ ń já wèrè ni. Mo ṣe bẹ́ẹ̀ ní làákàyè ni. Ọmọ ọpọlọ yín ti gbẹ, ọpọlọ yín ti dúdú. Ẹ kọ́kọ́ là lásán ni kò tẹ̀ sí kan. Empty jacket lórí yín. Ṣé mi wà nù dídìrín èèyàn ni ní gbangba. Hello, we don carry wèrè o. A ti mọ̀. Problem. Ṣé ti rí ihun tí ẹ̀kẹ́ mi máa flashback ni wípé
I'm kind of person pé mo ṣe wà èèyàn ò lè drive me ṣẹ́tìrí no physically mo ṣe wà iná I'm kind of like me tí bá wà ní mọ́tò o mi lè gbà kí anybody drive me tí bá wà Nàìjíríà gan àwọn boys tó bá mi ṣe tó bá náà fẹ́ drive má drive me máa wa mọ́tò fún ara mi because èmi mọ́ bí tí mo lè ti orí mọ́tò mi bọ̀ fún ara mi tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ so that on social media náà mi ń fẹ́ kíyàn máa drive mi èmi máa ń drive fún ara mi lọ́wọ́lọ́wọ́ nsìn ihun tóun fẹ́ ṣe fún wa ni pé ó fẹ́ drive wa kó lórí gbogbo àwọn sìn báyìí káwọn èèyàn máa rí òun gbogbo àwọn aburú tóun ti ṣe ó wá fẹ́ fi àwọn olóògbé nìyẹn ó fẹ́ fi cover up kí àwọn èèyàn lè rí pé bóyá ó ń ṣiṣẹ́ fún ẹ̀sìn so that kó lè máa attract àwọn alùsùnà wàjàmá òun ni ọ̀rọ̀ olóògbé ni tó wá gbé wáyìí but àwa láti máa flash àwọn èèyàn back ibo la ti ń bọ̀ ibo la dé dúró ibo la ń lọ àfáà kan ní látẹ̀gì filan sàbábálíkàlámì wà wá kítàwù wà kéfà wà kam wálé mẹ́ka ní jẹ́míyàn àfáà ní látẹ̀gì filan àfáà ní má jẹ́ kí má ponú débi pé sàbábálíkàlámù pé ò ní mọ sábàbí ohun tá à ń fà lọ́wọ́ má jẹ́ kí làákà yẹ kú débi pé ò ní mọ sábàbí ohun tá à ń fà lọ́wọ́ wà kéfà báwo ló ṣe bẹ̀rẹ̀ wà kam mélòó gangan làwa tá à ń jọ ń fa ọ̀rọ̀ yìí wálé mọ̀kánì jẹ̀míyàn àyèwò gangan ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ ló jẹ́ pé à ń láti máa flash àwọn èèyàn back pé irú èèyàn tá à ń sọ ọ̀rọ̀ ẹ̀ lélẹ́yìí o because ó ní àwọn géèmù kan tó máa ń play tó bá ti rí pé ayé ti fẹ́ get òun bí wọ́n ti fẹ́ get ìgbà tó wà ní umura yẹn a kàn change method tó mọ̀ pé time yẹn àwọn èèyàn máa wá wo òun àwọn incoming viewers máa wá àwọn incoming viewers máa wá a wá change game yẹn lójú àwọn incoming viewers tó bá dé pé kán lè rí gẹ́gẹ́ bí èèyàn rere no o lè deceive àwa because àwa mọ̀ pé wèrè ni ẹ́ táwọn incoming viewers wá wá rí for the first time wọ́n ní pé ọ̀tọ̀ nìkan tó ń sọ nípa bọ̀bọ̀ yìí náà ọ̀tọ̀ nìkan tó ń sọ no game yẹn ó yé àwa làwọn ti pé àwa máa dá yín padà níjọ́ tó bẹ̀rẹ̀ àti ibi tó dé dúró àti kí ni plan ni ẹ̀ lọ́jọ́ iwájú fún Islam torí pé tó bá ń ṣe dáwà lọ báyìí lórúkọ Islam lórúkọ súnà àwọn tó máa ṣẹlẹ̀ nínú Islam òun ló ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ yìí for example ẹ rí pé ó tún máa ń kó àwọn èèyàn mọ́ra láti pé kó máa fún wọn lówó káwọn máa ṣe fídíò so that láti pé kí àwọn èèyàn yẹn tí wọ́n lè máa tún convince society láti máa dá wàhálà lẹ̀ ṣẹ́jú ọ̀rọ̀ àwọn olóògbò ni mo ṣe ń bọ̀ lórí ẹ̀ o alẹ́ ní àárò mo ṣe ń bọ̀ lórí ẹ̀ kọ́ ló ń gbà mí lásìkò so that ẹ̀rí pé wọ́n máa ń lo àwọn èèyàn inú ẹ̀ làwọn tó máa ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ yá gàmbàrí wà ń bẹ̀ kọ́ ló ń tó gbọmọ yẹn lọ́wọ́ ẹ̀ okay now sin rí pé ọmọ yàrò sáfẹ́jọ́ yẹn náà ọmọ yàrò sáfẹ́jọ́ eléri búkú ọmọ àlè yẹn ọmọ yẹn ló ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ṣẹ́tírí mo ti decide pé èmi ò fẹ́ máa sọ̀rọ̀ àwọn ọ̀dà onísúnná wà jàmá because èmi máa ń respect ẹni tó bá ní mímọ̀ bó ṣe lè hùn kíyàn ṣe rí bá pé ìmọ̀ ló ń ná mi ní tako ẹ tí ò bá ti wá bá mi ní lọ bá ẹ but ihun tó máa kí máa sọ̀rọ̀ kí máa ṣépè fún ọmọ yàrá yẹn ni pé tó bá fẹ́ ṣe program tó bá fẹ́ mú ẹ̀rí wá má bú èbú tí ò bá ti bú èbú tó bá mú proof wá máa reason sí ẹ but tó bá ti lè bú èbú mi ò ní dẹ́ ẹ lóhùn bí mistake tí mo kọ́ ṣe lákọ̀ọ́kọ́ mi ní ṣerú ẹlẹ́ẹ̀kejì bàbá ẹ Mùdásírù àti ìyá kí mo máa rán ẹ sí bàbá ẹ Mùdásírù àgbà ọkọ̀ wà nìbàdàn àti ìyá Akímù kí Ọlọ́run bá wa fún ní àlàáfíà níbi àìsàn ẹsẹ̀ ẹ̀ because èmi kì í fa àìsàn búyàn àìsàn ẹsẹ̀ ìyá ẹ̀ kọ́lọ́n bá wa fún ní àlàáfíà àwọn méjèèjì ni màá rán ẹ sí but tó bá fẹ́ sọ̀rọ̀ tí ò bá ti bú èbú wàláì torí pé èmi máa ń láì kíyàn máa sọ̀rọ̀ pẹ̀lú proof tó bá sọ̀rọ̀ pẹ̀lú proof kí ilẹ̀ o proof ẹ pé ṣé proof yóò ṣe tó lè dá wàhálà lẹ̀ máa accept ẹ but ó lè fẹ́ sọ̀rọ̀ kó wá kọ́kọ́ bú èébú yẹn máa kọ́ jẹ́ kí àwọn tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn kọ́kọ́ wò pé ṣé lè fẹ́ dá lóhùn ló já sí pé inú àwọn tó ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ni ọmọ yàrò yẹn wà
ẹ̀yin èèyàn ẹ bá wa tẹ love like o ẹ bá wa tẹ love like and share bá wa share program tó mo yẹ fẹ́ o ẹ bá wa share o ẹ bá wa share program yìí o ẹ share o ẹ share tó mo yẹ fẹ́ o ẹ share tó ṣó yé yín so that ẹ wá rí pé ihun tó ń wá ń sọ tó ń ṣe dá wà lé lórí àwọn ọ̀rọ̀ tó lè dá wàhálà lẹ̀ láàrin mùsùlùmí àtàwọn tí ò ń ṣe mùsùlùmí ló máa ń sọ ẹ wá rí pé irú ẹ̀ ló inú tá à ń sọ pé a ní ẹ lè máa ṣe dáwà báyìí tí ẹ bá ń ṣe dáwà báyìí ẹ máa corrupt mind àwọn èèyàn because tẹ́ bá ti ń sọ̀rọ̀ báyìí wọ́n ní tó bá ń rojọ́ bẹ́ríbẹ́rí lójú ọmọdé ọrùn ni máa ń wò tó bá ti ń rojọ́ bẹ́ríbẹ́rí lójú ọmọdé ọrùn lọmọdé yẹn máa ń wò tẹ́ bá ń sọ̀rọ̀ pé ẹ pa wọ́n àwọn kan ò ní fẹ́ mọ ohun tó wà lẹ́yìn ẹ̀ pípa yín ló máa ṣe ẹ wo orú tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lánàá tó já sí pé wọ́n lọ sun ọmọ kan mọ́lé nítorí pé wọ́n sọ wípé ó sọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam rahman ìkẹni ànábì habiballah olólùfẹ́ Ọlọ́run ni ànábì ó tọ́ lódodo ìfẹ́ ànábì gbọ́dọ̀ wà lẹ́mìí wa ṣùgbọ́n society tá a wà yóò gba ká máa ṣe wáàsí pé ká máa pa èèyàn anyhow ẹ worú tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lánàá tó ń lọ pa ọmọ kan mọ́lé nítorí pé wọ́n ló sọ̀rọ̀ ànábì ẹ wo ohun tó ṣẹlẹ̀ Nàìjíríà ẹ gbọ́ bísílà ìsìláàmù nínú ewu ewu tá a sì bá ìsìláàmù nínú ẹ̀ àwọn àjòjì kọ́ ni wọ́n sún ìsìláàmù délẹ̀ àwa tá a láà ń ṣe ìsìláàmù náà là ń mú ìsìláàmù nínú ewu àwa là ń blackmail ìsìláàmù àwa là ń tánìṣì image ìsìláàmù àwa là ń fún ìsìláàmù lórúkọ tí kì í ṣe tiẹ̀ bẹ́ẹ̀ sì ni báwo ni la ṣe fẹ́ fọ ìsìláàmù mọ́ tó sì jẹ́ pé ọwọ́ àwa mùsùlùmí ló kú kẹ́kẹ́ fún ẹ̀jẹ̀ báwo la ṣe fẹ́ fọ ìsìláàmù mọ́ tó sì jẹ́ pé ìwà àwa mùsùlùmí ni ìwà ẹranko ni báwo la ṣe fẹ́ júwe ìsìláàmù fáwọn èèyàn ní ẹ̀sìn àlàáfíà tó sì jẹ́ pé gbogbo nǹkan àwa mùsùlùmí pátá bí ogun ni báwo la ṣe fẹ́ sọ fáwọn èèyàn wípé ìsìláàmù wa tún ayé ṣe tó sì jẹ́ pé àwa mùsùlùmí à ń fi wà wá àfi dá ayé wù extremism terrorism gbogbo ẹ̀ ni wọ́n ṣàfihàn sọ́dọ̀ wa àwa takú a ní kì í ṣe tiwa àmọ́ ìṣe wa ń kúrú pé tiwa ni àwa dẹ̀kọ́ làwọn èyí ti rí ìṣẹ̀lẹ̀ tá a gbọ́ ní Sokoto yìí ìṣẹ̀lẹ̀ tí ń pani lẹ́kùn ni nítorí wípé ọmọbìnrin kìrìsìtẹ́nì ó bú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n sì ní wọ́n wà ní platform wọ́n ṣe meeting ní platform ọmọ akẹ́kọ̀ọ́ àwọn kan sì ń sọ ọ̀rọ̀ Ramadan síbẹ̀ àtọ̀rọ̀ Islam síbẹ̀ lẹ́nu ìbádà ẹ̀rẹ̀ fẹ́ sọ di nǹkan ẹ̀yin mùsùlùmí ló bá sọ ọ̀rọ̀ tó sọ làwọn kan bá ní àásì mú nígbà tí wọ́n mú báyìí wọ́n lẹ́ ló kópa ó sì kú wọ́n tún wá dáná sun ẹnìkan tó wá mú ìṣàlẹ̀ lálẹ́ báyìí pé èmi ni mo pa wọ́n ṣe Allahu Akbar àwọn lẹ́yìn ọ̀tá ẹ̀sìn láàdínláà ìlọ́lá ṣé ẹ̀sìn wa pa ìlú ni àbí ẹ̀sìn wa yí ẹ̀rí ṣé ẹ̀sìn wa dayé mú ni àbí ẹ̀sìn wa tún ayé ṣe ṣé ẹ̀sìn wa polówó hatred ni àbí ẹ̀sìn wa polówó love ẹbí ọmọ yìí wo ló lè fẹ́ràn Islam àti mùsùlùmí láyé ètò yìí tá ń dájọ́ lọ́wọ́ ara wa ṣé tí a bá tiẹ̀ ní ìdájọ́ kan tí wọ́n ń pè ní ṣẹ̀ríà ṣé èèyàn kan ní dájọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam lábẹ́ ṣẹ̀ríà Islam ibo ló ti wà yí pé tó bá sọ̀kò pààyàn tán kí wọ́n tún dáná sun ló wà bẹ́ẹ̀ ṣé àwọn àjọ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fi ìyàtọ̀ náà bá mọ́ fi ń jẹ́ èèyàn lọ́rùn ẹ̀ gbọ́dọ̀ fi jẹ̀yàn láyé ni nínú ìyàtọ̀ náà fi ń jẹ́ èèyàn lọ́rùn ní iná èèyàn gbọ́dọ̀ fi iná jó èèyàn kan kó wá lóun fẹ́ dá ṣẹ̀ríà kò sí inú ṣẹ̀ríà Islam ká fi lójú yẹn níbo ló wà pé tẹ́yẹ̀ kan bá bú ànábì kọ́lẹ̀ ló kò pa níbi ìlú wà àwọn ìgbà ni wọ́n ń bú ànábì pẹ̀lú orin lójú ayé ànábì tí ọkùnrin kan sì ń jáde tí wọ́n ń pè ní Hassan musabi tóun náà sì mọ fèsì padà pẹ̀lú orin fún àwọn tí wọ́n ń bú ànábì pé àjẹ́wòtà Muhammadan fa àjáwùtù àdìm ẹ̀yìn bú ànábì èmi sì jáde láti wá fèsì fún ànábì ètìrí tí ò lọ mú dà ètìrí tí ò mú òkò ètìrí tí ò mú ṣáná lọ́jọ́ kìnìún àná ọ̀rọ̀ ni wọ́n sọ òun náà ti sọ̀rọ̀ padà ábẹ̀lẹ̀ ẹlòmíì gẹ́lẹ́ mọ́ bú ànábì àtọ́lọ́run lórí ignorance ìwé tó bá bú ọlọ́run àtànábì lórí ignorance yẹn níta ẹ̀ ṣe náà ni pé ẹ̀kọ́ ni wípé àti sọ̀rọ̀ báyìí sànábì àti sọ̀rọ̀ báyìí sọ́lọ̀ ẹ tó bá fún ní ti ìfẹ́ rú ọlọ́run tí ó dájọ́ rẹ̀ a lè wá sọ ayé di wàhálà pápá jùlọ nílẹ̀ yìí ní Nàìjíríà lápapọ̀ a gbé ẹ̀sìn lórí débi pé a fẹ́ jẹ́ kí ẹ̀sìn
afẹ́ jẹ́ kó wọ́n kọ̀ntúrù gbéṣẹ́ ayé wa tó wá ń sọ wá di ọ̀tá ara wa bẹ́ẹ̀ ni ayé ẹ̀sìn ọ̀tọ̀ ayé báwo la ṣe fẹ́ bára wa gbé ọ̀tọ̀ wàláhì ìṣẹ̀lẹ̀ ńlá ni Islam kọ́ lélẹ́ yìí wickedness ni Islam mọ nǹkan tí ó jọ mọ́ nǹkan tí wọ́n ṣe nítorí wípé àwọn aláṣejù yìí bẹ́ẹ̀ náà wá pọ̀ láàrin ara wa náà ló mọ yẹn tí ò kí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ mọ́ nítorí pé wọ́n ṣẹ̀sìn ní náà ló mọ yẹn tó yẹ pé kò bá bọ̀dá rẹ̀ sọ̀rọ̀ mọ́ nítorí pé ó ṣẹ̀sìn ní náà ló mọ yẹn tó yẹ tó bá dé wọnú ẹbí báyìí á da ẹbí wù ní pẹ̀lú ẹ̀sìn náà ló fi dẹbí wù gbogbo àwọn olórí ẹbí gbogbo àwọn èèyàn pàtàkì nínú ẹbí wọn jábọ̀ kankan lójú ẹ̀ ó ti gbọ́ ẹ̀sìn yé jù wọ́n lọ ìdákùn àṣejù ní gbogbo yẹn ẹ̀sìn gẹ́gẹ́ al-mu'amala báwo la ṣe máa bá àwọn èèyàn ṣe that is religion. in tó ń pè ní Islam ní al-mu'amala in tí Islam fẹ́ kọ́ wa ní pé báwo la ṣe fẹ́ bá èèyàn ṣe ẹ wá wo wáàsí tí àwọn ará bíbá yìí ń ṣe ẹ dákun bí mùsùlùmí bá ń gbọ́rú wáàsí yìí báwo ló ṣe fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú ẹni tí ò ń ṣe mùsùlùmí ẹ gbọ́ ohun tí ọmọ yáró yìí ẹ gbọ́ ohun tó sọ ẹ dákun inú tí mùdírù ń bá wa sọ tí wọ́n torí ẹ̀ mú mùdírù lọ́tà lélẹ́yìí o ipe àwọn àdìsí kan wà nínú àdìsí ànábì Muhammad tó já sí wípé tẹ bá ń kóòtù àdìsí yẹn ẹ máa fi dá wàhálà lẹ́ẹ̀ni torí pé àdìsí yẹn kò ń ṣọ̀rọ̀ ànábì kan ló sọ wọ́n sọ ọ̀tọ̀ làwọn tó sọ wọ́n wá kóòtù ẹ̀ lórúkọ ànábì ni so that àwọn àdìsí yẹn ló máa ń mú pípa wá ànábì ò lè ní kó máa pa èèyàn ihun tó lè mú ànábì sọ pé lá ikrah fi dini Ọlọ́run sọ fún ànábì ní Kùránì pé kò sí agídí inú ẹ̀sìn gbogbo ìdájọ́ tí Kùránì ò bá ti mú wá tí ò bá sí sínú Kùránì a gbọ́dọ̀ mú lò nínú Islam kẹwàá ní pé àdìsí ànábì ló mú ìdájọ́ ọ̀tọ̀ ní àlàyé ẹ̀sìn tí àdìsí bá ṣàlàyé ẹ̀sìn fún wa pé okay o Ọlọ́run ní ká kírun okay ànábì ṣàlàyé fún wa bá ṣe máa kírun àlàyé nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ ẹ̀mí ká pa èèyàn a gbọ́dọ̀ tẹ̀lé àfi tá bá rí nínú Kùránì tí a bá ti rí nínú Kùránì ihun tó bá ti jọ mọ́ pípa ẹ̀mí lè fi àdìsí kó wa lọ́bẹ̀ ẹ wá gbọ́ ohun tí ọmọ yáró yìí ń sọ lórúkọ ànábì ẹ dákun bíyàn bá ń gbọ́rú ilé yìí báwo ni wọ́n ṣe ní máa para wọn nílẹ̀ Yorùbá ẹjọ́ ẹ̀yin ará bíbá yìí ń tà ń sọ fún ilé yìí ẹ má bà Islam lórúkọ jẹ́ ẹgbọ́n tó mú àyè sọ. pé tẹ́ ẹ bá ti rí wọn ẹ pa wọn tiwọn. àdìsí yìí méjì ló dúró fún gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ṣèbọ̀ bú ànábì ọ̀dẹ̀ sọ pé kán pààyàn wọ́n wá bú ànábì ilé Haúsá wọ́n sọ pé kán lọ pa ẹ̀ wọ́n sọ pé tán sọ ò dá àdìsí yìí nìsín báyìí ó ń dúró fún àwọn tó ń bú ànábì tẹ́ ẹ bá ti rí wọn ẹ pa wọn kódà ànábì sọ pé kán pa wọn kan kódà tí wọ́n bá so má sọ Kàábà ẹ pa ẹ̀yin ò mẹ́sìn yìí ni ẹ fẹ́ jẹ́sìn yìí ó lè bá fọ́ ìlójú àwọn èèyàn kí ló kẹwàá tí kẹ́sìn ò fọ́ ìlójú àwọn èèyàn Ọlọ́run wí ànábì ní ti tó ní ẹni tí ó gbà ó gbà bẹ́ẹ̀ kún ẹ̀sìn lọ dájú bẹ́ẹ̀ lọ ẹni tí ò ní ṣe mọ́ dára ẹ̀ láàmú ìfẹ́ ẹ̀sìn kọ́ ló ní wọ́n ní dọ̀ láàmú kó gbójú ọ̀tún gbójú sọ̀run bí gbójú sọ̀run mọ́nà káyì kí ni ṣe ọ́ wáyìí ẹ̀sìn wo ló di ọ́ lógún ìyún ní ìfẹ́ ẹ̀sìn sí mo ní ìfẹ́ ẹ̀sìn wo ló ní. àdébí wa sọ wípé wàsàmáhùn nínú àwọn tánàbí wa dá ọlọ́jọ́ náà lọ́hùn tí ẹni tí mo dìrù sọ pé ànàbí ò sọ pé kán pa ànábì ní tán bá ti rí kí wọ́n pa ni. La ilaha illallah. lẹ́yìn kó fi ìsìlámù lẹ́yìn tó mọ́ bú ànábì ní tí wọ́n bá ti rí kí wọ́n pa ni. sallallahu alayhi wa sallam ní tẹ́ ẹ bá ti rí ẹ pa. kọ́lá wa amma ibnu abi saruhin ẹ wá rí ibnu abi saruhin tí mudiru sọ pé ó sì padà gba ìsìlámù padà mudiru ẹ̀ ń tẹ́pà ànábì ti pléèsì kí wọ́n palẹ̀ lórí ẹ mọ̀ tó ṣe ni kótó lè jẹ́ kó padà gba islam padà ó ní tó ṣe kótó wọnú islam padà kéèkàn ṣe pé tánàbí ní kẹ́kọ̀ọ́ ó kàn lọ wọnú islam o ẹ mọ̀ gbọ́ wa amma ibnu abi saruhin ẹ̀rí ibnu abi saruhin tiẹ̀ fa inna wukhta ba'a inda usman bun affan
Usman ibn Affan radiyallahu ta'ala anhu khalifa ẹlẹ́ẹ̀kẹta òun ló lọ sáré bá Usman pé Usman wá lọ bá ń bi Ànábì o kàn má bá pa mí o ó lọ sáré bá Usman ni okay ẹ̀yin kan ẹsẹ̀ wá sọ Islam dẹ̀ sí yẹpẹrẹ kan tẹ́nì kọ́kàn kó mẹ́ tí ó lóun padà bọ̀ wá ń jọ́ mi irọ́ ó ní iyejọ́ tí wọ́n fi fún pé so máa tọrọ túbá ṣùgbọ́n kò sẹ́ni tó sọ pé kán ṣe bẹ́ẹ̀ fún yín bíbá yìí kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ à ń sọ̀lú Islam ní kẹsẹ́rù Nàìjíríà ẹ bá sọ pé dájú ni wá Ọlọ́run ọba àtànábì ló ń bú tó bá mọ̀ èmi kọ́ mo lẹ̀sìn Ọlọ́run ọba àtànábì ló ní ṣùgbọ́n aláyè sì ń bọ́ lórí ẹ̀ dáadáa tí ó yé yín kò yé yín ni ẹ wá ń ta àwọn èèyàn gba ẹ̀sìn tí ẹ̀sìn pààyàn kí ni ẹ̀sìn ganyanyanyan ìwọ ló lẹ̀sìn ní àbọ̀lọ́ ṣé kò tako làákàyè kan sọ pé ká na obìnrin kò tako làákàyè tiẹ̀ ṣé ó wà takọ lọ́n pé ní kan na obìnrin ni ṣé ó takọ lọ́n bá lórí ẹ̀ ni. ṣé tó máa na obìnrin. èyí tí mo ṣe ó tún ní kẹ́ máa na obìnrin ẹ bá fẹ́ sọ tí ò bá ti wà na obìnrin l'Amẹ́ríkà tí ò bá ti lè bí ẹ̀dá wà na obìnrin l'Amẹ́ríkà. ó yà mẹ́ta ó wá bú Mudiru mo ti kún lẹ́vù yẹn mo ti kún lẹ́vù yẹn ẹ̀ẹ̀kan lè mọ fi táìmù wa ṣòfò kó kàn rò pé tí má ti sọ̀rọ̀ ìwọ ní mẹ́rin kó kàn mọ́ bú mi mọ̀ rojọ́ èmi náà tó wá jáde sí ọ èmi àti ẹ̀kọ́ ẹ̀rí lèmi mú wa sẹ́ẹ̀rí kò sọ̀rọ̀ lèmi. Ibn Abi Saruhi ó ní falamma da'a Rasulullah sallallahu alayhi wa sallam an-nasa ìgbà táwọn bí wá sọ wípé káwọn èèyàn kí kán mọ̀ sí báyà ànábì máa tẹ́wọ́lẹ̀ máa gbọ́ lórí wa ànábì sallam ja'a bihi hatta awqafu fàbáyáhù ba'da salas lẹ́yìn lẹ́ẹ̀kẹta yẹn lànà ẹsẹ̀ wá kó sí báyà fún summa aqbala ala ashabi ànábì ẹsẹ̀ wá kọjú sáwọn sàbẹ̀ ẹ mọ́ gbọ́ tánà Mudiru kàtàn ànábì akọjú sáwọn sàbẹ̀ wípé ama kana fikum rajulun rashid ṣé ẹ understand tí mo ń sọ fẹ́yìn sàbẹ̀ ni ṣé kò sẹ́ni kankan nu yín yaqumu ila hadha tí ó tètè lọ bá Abdullah ibn Sa'd ibn Abi Saruhi haisu ra'ani kafaftu yadi an bai'atihi fayaqtuluhu nígbà tẹ́ rí pé mi tètè fẹ́ ṣe báyà fún ó yẹ kẹ́ tètè pa gbogbo gbọ́n Ànábì ó sì tún fẹ́ kan pa torí pé lẹ́yìn kó fi Islam lẹ́ ó tún bú Ànábì ṣùgbọ́n tánàbí bá ti lè ṣe báyà fún kò sí nǹkan kan mọ́ ó ti di mùsùlùmí nù Ànábì ti forí jì nù Ànábì tó wọ́n sọ fáwọn sàábé wíkẹ́ ẹgbẹ́ sí àwọn ní ìsìn báyìí èébú tó ń bẹ́ẹ̀ tó fi pé ó tún bú Ànábì ẹ̀yin ṣe ń takò pé ẹni tó bá bú Ànábì ò sọ wípé kí wọ́n pa sẹ́rí ẹni tó bá bú Ànábì tánàbì ní kí wọ́n pa mọ́ pọ̀ gan tí màmá kó ẹ̀rí wá fún yín ẹ̀rí tó pọ̀ bàjẹ́ láwọn àdìsẹ́ yìí kò lè takò tẹ́ ẹ dẹ́nu mú wátọ̀ mọ́ Málíkì táwọn èèyàn bá ti bú Ànábì bá àwọn sàbí wọn tún máa fi gba okùn ni pé ìwọ́n bú Ànábì àwọn alápọ̀ dànù kèéní ṣe pé wọ́n pa torí Ànábì gangan bí ó ṣe torí ẹ̀sìn torí pé Ànábì wa Muhammad símbọ̀ ní fẹ́sìn wa ní tí òye yín ni òye yín Ànábì wọn sọ wípé àmọ́ kánà fi kùn wọn. mò ń bọ̀ ló ti fọ́ lọ́hùn ṣọ́. ṣé kò sẹ́ni tó yẹ kó ti gbọ́ mi yé. mò ń bọ̀. ẹni tó ṣe wípé yakumu ila hadha tí ó tètè lọ bá Abdullah ibn Sa'd ibn Abi Saruhi haisu ra'ani nígbà tẹ́ ti rí wípé mi ò tètè ṣe báyà fún tí mo kàn ń wò tí mò ń gbójú tí mò ń wò tí mò ń gbójú haisu ra'ani kàfáàbù yẹ́yì àmbẹ̀yì àti yìí fayaqtuluhu tẹ́ni yóò tètè pa torí pé ẹ tẹ love like and share ẹjọ́. n kò bá tí ì ṣe báyà tán bá fi pa tí kò bá ti ṣe kí ni o tí kò bá tí ì ṣe báyà tí wọ́n bá fi pa kí ló ṣe bá ní sàdébí ò tí gba títúbà rẹ̀ nìyẹn. àlàyé wà lórí àdìsí yìí o tí wọ́n padà sàlẹ̀ lọ́jọ́ mi tó dáhùn fún àkànṣọ wípé torí pẹ́sẹ̀ méjì ló ṣẹ ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ ni wípé even tó bá ṣe báyà gan fún Ànábì sallam ó sì lẹ́tọ̀ọ́ kí wọ́n tún pa torí pé tó ń bú Ànábì náà ẹ tó bá sì ń bú Ànábì tọrọ tí ẹ ṣe pé yóò tọrọ túbá o irọ́ o ọ̀rọ̀ pọ̀ ní ẹ̀sìn wa kọjá kí wọ́n kàn mọ̀ rò pé ṣé kò wà ní dàbí kọ́ ní kí wọ́n pààyàn báyà ẹ̀jẹ̀ sáàmù jẹ̀jẹ̀ lọ ìkan sọ pé àbú Ibn Taymiyyah onírò sọ pé kí wọ́n pààyàn ṣe Ibn Taymiyyah kan sọ ti bí ńgbà tán pàdé ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ni Ibn Taymiyyah gangan ṣé Ibn Taymiyyah ló ṣe ilé àbánibí sallam ẹ wá mọ̀ gbọ́ o ẹ mọ̀ gbọ́ nǹkan tí àwọn sàbẹ tẹ́ wá sọ fún Ànábì o ẹ wá sọ wípé àfàkọ́ọ̀lù mọ̀ nadri ya Rasulullah ma fi nafsika Ànábì àmọ́ nǹkan tí ń bẹ lọ́kàn rẹ̀ ala àwòmáta ilẹ̀ iná bí àìníkà ó bá ti fún alójú
ṣẹ́jú gbọ́ ànábì mi ó yẹ kó máa ṣẹ́jú àdìsí ànábì náà dùn tẹ́mi máa ń kà eléyìí èso kébúrẹ́ à ń gbègbè Boko Haram ni wọ́n àwọn èsì Boko Haram wọ́n láìkí kán mọ́ rẹ́jẹ̀ ní irọ́ torí pé kí ló fà ní wípé àwọn ilẹ̀ ta ní ọ sọ sẹ̀mí iná wà tọ́rọ la fi ń ṣe Ọlọ́run sọ ànábì sọ àwọn sọ pé bó ní ó ṣe wáyé lọ́dún òyìnbó kan wá gbọ́ pé nìkan tó ṣe kinní kan wọ́n wá ní kan pa torí gbogbo ànábì bó ní ó ṣe wáyé lọ́dún kinní kan ní òfin yóò ṣẹ̀sìn tèmi wọ́n ti ń flag yìí o àwọn òfin yóò ṣẹ̀sìn tiwa torí ẹ̀ ló jẹ́ pé bá a ṣe ń ka tó ń dùn mọ́ wa ni ìwọ ni wọ́n pariwo kí pé ẹ̀sìn táwọn eléyìí ń ṣe ò dáa ìjọ tá a ti ń sọ sáwọn èèyàn ṣe Islam ni kẹ́ tó bí èmi kọ́nà sí Islam ní àdìsí wo ló wà pa àdìsí rẹ̀ lónìí tẹkàn fẹ́ dà nǹkan tẹ̀ mọ́ tẹ̀sí. ẹ àwọn gbọ́ o àwọn sàbí sọ wípé ya Rasulullah ala awma'ta ilayna bi aynika ó bá ti fún wa ní sáìn pẹ̀lú ojú ọ̀sẹ̀ àdìbà sọ pé innahu la yanbaghi li nabiyyin an takuna lahu kha'inatul a'yun ngójì sí Ọlọ́run ba lèmi àwọn ìsẹ̀ntì ẹ̀sẹ̀ mọ́ fún yàn lójú ẹ̀ sallallahu alayhi wa sallam tó ń ti bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ méjì ló dáràn ẹ̀ṣẹ̀ kan lè tí mo kàn náà dí sí Ibn Abbas yẹn wípé Ibn Abbas sọ wípé ó fi Islam ẹ̀yin tẹ̀ kàn mọ́ pàrọ̀ àdébíyàn sọ pé kán pààyàn ẹ̀yin Ibn Taymiyyah àlọ́wà kó gbọ́ ẹ̀wọ̀ ẹ̀sìn Ọlọ́run bá mọ̀ ju gbogbo yín lọ ẹ̀mọ ẹ̀yọ́ta ní ìsìn báyìí alánàbí ń sọ wípé ànábì sọ àwọn èèyàn mẹ́rin ìrìn èèyàn mẹ́rin. kò ṣe ẹ lọ ẹ wò nítorí àsìkò mo kàn fẹ́ kí a rí ni wípé ẹ dákun ibi tí ojú láde lé ní kí èèyàn kan bọ́ta kò dẹ̀ máa parọ́ mọ́ ànábì lórí social media báyìí kò dẹ̀ máa sọ wípé ànábì ní kí wọ́n pa èèyàn la ilaha illallah ó tún kóòtì ànábì tó dẹ̀ pé ànábì kan ló sọ ohun tó ń kà o olórí burúkú ọmọ àlè yìí o ànábì kan ló sọ ohun tó ń kà o nítorí àti jẹ àti mu ni o torí ohun táwọn èèyàn fẹ́ gbọ́ lẹ́nu ẹgbẹ́ alùsùn náà wà jàmọ́ àwọn nìyẹn o but èmi bẹ́ẹ̀ lọ́n kó wá sí Amẹ́ríkà àwọn kó lọ sí London àwọn kó lọ sí UK àwọn kó lọ sí àwọn civilized country kó máa wá lọ sọrú wá sí báyìí so that unity ó ṣe pàtàkì láwùjọ èèyàn gbọ́dọ̀ máa ṣe wáàsí tó máa dá wàhálà lẹ̀ ṣùgbọ́n ihun tó wá ń sọ yìí tó bá wá rí nínú wọn tó wá sọ tó bú ànábì wọn ò ní sọ̀rọ̀ o ẹgbọ́n tí bọ̀bọ̀ tí wọ́n kọ́kọ́ pa nílẹ̀ Haúsá tọ́nú bú ànábì wọ́n ní ẹni yẹn ó yin Sheikh Ibrahim ju ànábì Muhammad lọ́nà torí ẹ̀ pa o eléyìí náà kí ló sọ wọ́n sọ wípé ó sọ ọ̀rọ̀ sí ànábì torí jẹ́ Christian ẹ wá gbọ́ ohun tí mo fọlọ́hun ṣọ́ sọ ṣé tí mo fọlọ́hun ṣọ́ tó fẹ́ play kí ní ẹ̀yìn mo fẹ́ wọ̀n náà mo ti decide pé mi fẹ́ máa sọ̀rọ̀ mo fọlọ́hun ṣọ́ àti other affairs ṣùgbọ́n mo fẹ́ lè wọ̀n mo fọlọ́hun ṣọ́ mo rí call sọ́dọ̀ Ṣèkírì lánàá mo rí pé ó dọ́gbọ́n quote mi indirectly pé àwọn ọ̀tá Ọlọ́run kan wà wọ́n sọ wípé ẹgbẹ̀rún kùrìsíyù kò lè wo ipa pé ṣérú àwọn yẹn lè bẹ Ọlọ́run kọ́ Ọlọ́run gbọ́ mo fọlọ́run sọ láàrin èmi àti ẹ tábàjọ bá Ọlọ́run sọ̀rọ̀ wàláhì tàláhì sílẹ̀ àìláì kọ́lọ́run kó tó wo ọ̀dọ̀ ti dá mi lóhùn torí pé mọ̀kámà istifaiya lèmi ń lò tó má ní mọ̀kámà istifaiya ìtumọ̀ ẹ̀ ní pé ẹni tí wọ́n ṣe wàhálà lẹ́fún ẹni tí wọ́n ti bá ṣe wàhálà tí é pé ẹ̀san iṣẹ́ àwọn kan ló wá jẹ lèmi ìwọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ń gbé sí ayé ẹni sódà ó lè fi rú ẹwé mi ó wá sọ wípé ẹ̀ṣẹ́ irú ẹni ẹ lè bẹ̀ lọ́hun kó gbọ́ mo fọ́ lọ́hun ṣọ́ kí yẹn jẹ́ last one ni ẹ̀ ṣùgbọ́n kí mo máa ń sọ wàláhì tààlà mẹ́mọ́ tó dé ẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ mo kàn nífẹ̀ẹ́ ẹni ṣùgbọ́n àsìkò tèmi àti ẹjọ́ fi ṣe ó ní àwọn tèmi àti ẹjọ́ sọ tó pọ̀ nípa Saidi Shittu kódà ó ní àwọn nǹkan mi jẹ́ pé tí mo mọ̀ lé nípa Saidi Shittu pé ẹnu ẹ mo ti gbọ́ ṣùgbọ́n mi ò ṣe tán láti máa expose ẹ mọ́ tí o bá tún yíwọ́ wá sọ́wọ́ mi máa jókòó tiẹ̀ tí o bá tún yíwọ́ sí ọ̀dọ̀ mi máa jókòó tiẹ̀ bọ̀ kí lè jẹ́ wọ́n ní fún ẹ àmọ́ ẹgbẹ́ ohun tí mo fọlọ́run sọ nípa ọ̀rọ̀ ànábì
kílé tí ẹ lọ pamọ́ fọlọ́run ṣọ́ ẹ gbọ́ bismillah. ẹ béèrè kíákíá. kí àfa kan dúró kó ní pé àdúrà kan wà tóun lè ṣe àfàìṣe ni mọ́ gbà. kò sí ẹni tó yẹ kó sọ bẹ́ẹ̀ pé àdúrà kan bẹ tó ń lè ṣe àfàìṣe ni má gbà, kò sí ẹni náà. anabi sallallahu alayhi wa sallam gan tó jẹ́ yí pé anabi máa ń ṣàdúà ọlọ́run sì máa gbà, ọlọ́run fàṣẹ sí lẹ́nu. àìmọye nǹkan la anabi tọrọ tọ́lọ́run ò fún náà. anabi amani Allahumma aksirima ali wa waladi wa barik li fima ataitani, ọlọ́run bọ̀mí lọ́mọ tó pọ̀ jẹ́ ń lówó tó pọ̀. ebi pa anabi kú ni anabi jẹ gbèsè kúté kú láyé ni. La ilaha illallah, la ilaha illallah. Ọlọ́run tí ò lè ṣíwí, ọlọ́run má má jà ṣíwí. Kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sọ, ọlọ́run má má jà ṣíṣọ́. Ọlẹ́ bí padà bí kú, ló jẹ gbèsè kú. Lọ́lá ò jẹ gbèsè kú, ebi ò tún padà bí kú. Kò sẹ́ni tí ò lè ṣíwí, ọlọ́run má má jà ṣíwí. Kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sọ, ọlọ́run má má jà ṣíṣọ́. Ọlẹ́ bí padà bí kú, ọlẹ́ bí padà bí kú, ọlẹ́ bí padà bí kú. Wọ́n tún ló jẹ gbèsè kú, wọ́n tún ló jẹ gbèsè kú. ẹ tún túbọ̀ dáadáa. ẹ béèrè kíákíá. kí àfa kan dúró kó ní pé àdúrà kan wà tóun lè ṣe àfàìṣe ni mọ́ gbà. ẹ bá wa tẹ love, like and share. kò sí ẹni tó yẹ kó sọ bẹ́ẹ̀ pé àdúrà kan bẹ tó ń lè ṣe àfàìṣe ni má gbà, kò sí ẹni náà. anabi sallallahu alayhi wa sallam gan tó jẹ́ pé anabi máa ń ṣàdúà ọlọ́run sì máa gbà, ọlọ́run fàṣẹ sí lẹ́nu. àìmọye nǹkan la anabi tọrọ tọ́lọ́run ò fún náà. anabi amani Allahumma aksirima ali wa waladi wa barik li fima ataitani, ọlọ́run bọ̀mí lọ́mọ tó pọ̀ jẹ́ ń lówó tó pọ̀. ebi pa anabi kú ni anabi jẹ gbèsè kúté kú láyé ni. Kò sẹ́ni tí ò lè ṣíwí, ọlọ́run má má jà ṣíwí. Kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sọ, ọlọ́run má má jà ṣíṣọ́. Ọlẹ́ bí padà bí kú, ọdún ló jẹ gbèsè kú. Lọ́lá ò jẹ gbèsè kú, ebi ò tún padà bí kú. Kò sẹ́ni tí ò lè ṣíwí, ọlọ́run má má jà ṣíwí. Kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sọ, ọlọ́run má má jà ṣíṣọ́. Ọlẹ́ bí padà bí kú, ọlẹ́ bí ẹ bá wa tẹ love, like and share. ọlẹ́ bí padà bí kú. Wọ́n tún ló jẹ gbèsè kú, wọ́n tún ló jẹ gbèsè kú, wọ́n tún ló jẹ gbèsè kú. Ó ṣẹlẹ̀ ó jẹ gbèsè kú, ebi ò tún padà bí kú. Kò sẹ́ni tí ò lè ṣíwí, ọlọ́run má má jà ṣíwí. Kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sọ, ọlọ́run má má jà ṣíṣọ́. tọ́ now tó bá yẹ pé lóòótọ́ ẹ fẹ́ ṣe òdodo irú mo fọlọ́run ṣọ́ọ̀yìn náà ń sìn ṣe mọ̀ pé ó ti tọ́ sí pé kí wọ́n pa, ṣùgbọ́n àwọn olè ní kí wọ́n pa torí pé Islam tiwa kò ní kó máa pààyàn, torí kò sí ẹni tí ò lè ṣe mistake, kò sí ẹni tí ò lè ṣe ọ̀rọ̀ sọ kọ́ ló má jẹ́ aṣọ̀rọ̀ sọ ni. So that tẹ́ bá wá gbé ìdájọ́ wá ń sìn pé dandan o ẹni tó bá ti lè ṣe mistake tó bá ti lè bú ànábì kí wọ́n pa. àìmọye èèyàn ló bú ànábì lójú ànábì tànábì dẹ̀ tún ní kí wọ́n foríjì tó dẹ̀ tún padà wúlò fún ànábì. tó bá ti pa ni ṣó máa padà wúlò. ẹrú ọmọbìnrin tí wọ́n lọ pa yìí ń sìn ní Nàìjíríà ní Sokoto, ẹ dákun bó ṣe pa ọmọ yẹn ń sìn ẹgbọ́n táàfà yẹn sọ gbogbo fámìlì ọmọ yẹn wo ló tún lè ní òun fẹ́ fẹ́ràn Islam. tí wọn ò bá pa ọmọ yẹn ta ló mọ̀ bí ọmọ yẹn ti lè padà ṣe Islam lọ́jọ́ iwájú. so dẹ́mẹ̀ ká máa ṣe wá sí pé pípa ilé yóò dáwà tànábì kọ́ nìyẹn. ṣùgbọ́n ọmọ àlè tó dá ogun wàhálà ilẹ̀ òun náà ní Ṣèkírù Ṣìtù. now kí wọ́n padà sórí tọ́píìkì mi gangan ọ̀rọ̀ àwọn olóògbò ni. ẹ rí wípé látijọ́ bí abijọ́ Tuesday kọ́ ni ọ̀rọ̀ yẹn ti jáde. ẹ bá mi tẹ love, like and share. mo ṣe fẹ́ lọ síbi ibi plan work Saidi ṣùgbọ́n mo fẹ́ lọ báyìí o. ẹ bá tẹ love, like and share. dákun love, like and share. kí n tó lọ síbi ọ̀rọ̀ gangan
ẹ dákun ẹ jẹ́ n sáré fi àsìkò ìpolówó ohun táwa náà ń tà torí wípé ọ̀nà fún òun lọ̀nà ọ̀run. Mo fẹ́ lọ síbi tọ́pìkì báyìí o ṣùgbọ́n kí n tó lọ ẹ dákun torí tọ lọ́hùn àkọ́kọ́ ń bẹ̀ ní pé ẹ lọ bá wa subscribe sórí YouTube channel wa Emir Adébáre Ọ̀kanlọ́mọ oní YouTube channel mi. Torí gbogbo táwa náà ń ṣe yìí hours tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ yìí inú hours ẹ̀gìn lọ fi ṣiṣẹ́ máa make owó l'Amẹ́ríkà ni. Èmi náà kẹ̀kẹ́rẹ́ mi ò tí wà òkè tán ló jẹ́ pé gbogbo ẹni tẹ́ ń send message sí mi lórí inbox kò ṣe pé mi ò ń ṣe o mo ń gbìyànjú fún àwọn tágbára mi ká o ṣùgbọ́n mi ò lè ṣe tán. Mo rí message kan ẹ̀yin rúmà yẹn pa mí ó ní kí n bọ́ wọn ó ní kí wá bá òun kọ́ mọ́kíláṣí èmi gan ò tí ì parí mọ́kíláṣí tí mò ń kọ́ lọ́wọ́. Àyèmọ́ yín message pa àwọn kọ́ mọ́kíláṣí lọ́wọ́ a ní ìdìràn lọ́wọ́ yín àwọn kọ́ mọ́kíláṣí lọ́wọ́ ẹ wò ó ẹ wá síbòmíì èmi gan kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́ láti bí ọdún 4 ni mo ti ń kọ́ mọ́ọ̀sì mi ò tí ì parí ẹ̀dì sìn mi ìdẹ̀ torí ẹ̀ gbé wá sórí social media pé mo ní ìdí owó ìwọ̀nba ṣẹ́ tèmi náà bá ṣe l'Amẹ́ríkà ẹ̀bẹ́ ṣe rí mi yìí ẹ wò mi ò sáṣẹ́ mi ò yahoo mi ò nọ́ké mi ò ṣe nǹkan kan wàláhì tàláhì àágùn mi ni mò ń jẹ l'Amẹ́ríkà ṣẹlẹ̀ iṣẹ́ dàdẹ́ ń ṣe ìlú èyìnbó tá bá ti yọ owó mọ́gẹ́jì ẹ wò ilé tá ń gbé owó tá ń san pọ̀ owó tí mò ń san ní mọ́gẹ́jì lóṣooṣù tí bá ṣe sí Nàìjíríà mọ́ ni wàláhì ó lé ní 2 million tí bá gbogbo tí mò ń san lówó bills tí mò ń san nílùú yìí a máa san owó mọ́gẹ́jì a máa san owó rẹ́ńtà a máa san owó ìṣọ́ránsì a máa san owó íńtánẹ́ẹ̀tì a máa san owó kámẹ́rà a máa san owó ìṣọ́ránsì ilé àìmọye owó tíyàn ń san ni kò jẹ́ kíyàn náà kò jọ ìlú òyìnbó over 2 million ni mò ń san over 2 million naira ni mò ń san every month wọ́n tún wá gbé bùkátà pé kí wọ́n bẹ kọ́ mọ́kẹ́láṣí èmi gan ò tí kọ́ mọ́kẹ́láṣí tèmi tán o ẹlẹ́ẹ̀kejì náà gbogbo ẹyin onírànlọ́wọ́ in tí bá lè ṣe tó bá ti kọjá ìrànlọ́wọ́ 20,000 30,000 50,000 tó bá lè wọ́ 50,000 kò lè pín ilé ṣe ìrànlọ́wọ́ kọjá 50,000 fún yàn lọ́wọ́ tí mo wà yìí o tẹ́gbà tí mo ti wà Nàìjíríà tí mo ń rí owó sàárà jẹ́ pé ìgbà tí mo ń ṣiṣẹ́ ilẹ̀ gan tó ń wọlé gan ọ̀tọ̀ nìyẹn bọ́ ló já sí pé nísìn iṣẹ́ mi ti padà ń sìn ẹ̀yin náà ń sìn ẹ patronize mi tẹ́ bá patronize mi tẹ́mi náà bá ti bẹ̀rẹ̀ sí ní rówó wàhálà àánú wà lójú mi mo máa ń ṣàánú èèyàn gan ló jẹ́ pé nísìn ẹ subscribe sórí YouTube mi náà ìyẹn ò ṣe business ẹ kàn bá wa subscribe sórí ẹ̀ but àwọn tó jẹ́ business tí mò ń ṣe gangan lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́yìn náà lè ràn mí lọ́wọ́ lé lórí òun ni wípé à ń báyàn ra mọ́tò à ń bá àwọn èèyàn ra mọ́tò l'Amẹ́ríkà tó bá fẹ́ ra mọ́tò l'Amẹ́ríkà send owó sí wọn pa lórúkọ a lè lù yín ní jìbìtì bákan náà business ilẹ̀ tí mò ń ṣe Nàìjíríà kí n tó kúrò Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sìn náà mo ti ní àwọn ilẹ̀ lọ́wọ́ mo ní àwọn ilé táwọn èèyàn gbé sí nkíà mi tán fẹ́ tà lọ́wọ́lọ́wọ́ sìn ní Nàìjíríà a nílé ní Màgódò a nílé ní Abẹ́òkúta a nílé lẹ́kọ̀ọ́ a nílé ní Ìbàdàn tí o bá fẹ́ ra ilé àbò fẹ́ ra ilẹ̀ kàn sí Ọ̀kanlọ́mọ estate Ọ̀kanlọ́mọ Harmony estate agent tó bá kàn sí wa àábẹ́ wo bí tó bá da tó dẹ̀ mọ̀ pé àwọn ò lè lo NGBT tó pàwà lórúkọ a dẹ̀ ń protect orúkọ wa lórí social media a lè lùyàn ní jìbìtì ìwọ náà bá polówó ọjà wa ẹ patronize sí wa tọrọ kọ́bọ̀ táwọn náà bá rí lára yín ó máa rọ̀ wá lọ́rùn láti fi ṣàánú àwọn èèyàn ṣóyè yín nídìí eléyìí à ń báyàn ra mọ́tò l'Amẹ́ríkà tó bá fẹ́ ra mọ́tò gidi ó fẹ́ ra accident car ni ó fẹ́ ra clean title ni pé Ọ̀kanlọ́mọ sórí +1 347 465 6509 nọ́mbà mi nìyẹn bẹ̀ +1 òun ní ẹ wo nọ́mbà yẹn dáadáa òun nìyẹn +1 347 465 6509 ẹ pè Ọ̀kanlọ́mọ ẹ pè wá ẹ dákun táwa náà lè tẹlifíwọn wa lọ́wọ́ nìyẹn èmi ò yahoo mi ì lè yan jìbìtì mi ì bá ti yàn jẹ́ a dẹ̀ ti ń ṣiṣẹ́ yìí sìn tá a ti ń pa lórí social media yìí sìn more than 2 years ẹ pé mi kì í polówó ọjà mi ń polówó but ń sìn èmi náà gbọ́dọ̀ máa ṣe ohun tí mò ń ṣe kí má máa polówó ara mi ẹ dákun
tó bá dẹ̀ fẹ́ ra property Nàìjíríà any property wọ́n fẹ́ ra ó fẹ́ ra lẹ̀ ni ó fẹ́ ra lé ni pé ọ̀kan lọ́mọ Harmony Real Estate mo ti ń ṣe léyìí tipẹ́tipẹ́ kí tó kò Nàìjíríà ṣe understand but tí wọ́n bá ti dé ìlú òyìnbó máa ń túyàn dání ẹ dákun ẹ patronize wa a ní àwọn ilé lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn èèyàn fẹ́ tà tó wà ní nkíà mi pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run abẹ́ẹ̀ sí ní upload àwọn ilé yẹn sìn ẹ̀yin máa upload àwọn ilé yẹn ní agbára Ọlọ́run a ní àwọn ilé lọ́wọ́lọ́wọ́ báyìí tí a fẹ́ tà ní Màgòdò tó yẹ pé àwọn ilé tó dẹ̀ wà òkè ẹ jẹ́ tí ẹ fi àwọn ilé yẹn díẹ̀ hàn wá. Bákan náà ìwọ tó bá fẹ́ lọ sí hajj àbọ̀ fẹ́ lọ sí umura tó bá fẹ́ lọ sí hajj àbọ̀ fẹ́ lọ sí umura pé ọ̀kan lọ́mọ ó fẹ́ lọ láti Nàìjíríà ni o ó fẹ́ lọ láti Amẹ́ríkà ni o ó fẹ́ láti UK ni o pé ọ̀kan lọ́mọ ẹ fẹ́ lọ sí umura fẹ́ lọ sí hajj ta ló ń pè mí tí gbé kọ́ọ̀lù ó fẹ́ lọ sí umura pé ọ̀kan lọ́mọ ṣóyé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a máa gbé ẹ dé umura àbí hajj pé ọ̀kan lọ́mọ mo mọ àwọn direct agent ẹ pé wọn ò nílùú yìí ní jìbìtì tó yẹ pé tí n bá tẹ́kẹ̀mí mo bá yín rẹ́gísítà hajj yín àbí umura yín ẹ lọ gbà wípé wọn ò bí wọn dá kọ́ máa gbé yín ṣóyé yín tí n bá yín rẹ́gísítà hajj yín àbẹ́fẹ́ lọ sí umura láti Amẹ́ríkà ó fẹ́ lọ sí umura láti London ó fẹ́ lọ sí umura láti UK ó fẹ́ lọ sí umura láti Nàìjíríà ó fẹ́ lọ sí Mọ́kà pé ọ̀kan lọ́mọ ṣòye jíngù yẹn máa tẹ̀ tó jáde ń sìn because èmi náà ti ní àwọn èèyàn tó yẹ pé èmi ò tí gba certificate èmi tí gba license pé mò ń kó yẹn lọ sí hajj o but mo ti ní àwọn èèyàn tó dájú pé tí ẹ bá iléeṣẹ́ wọn lọ true ọ̀kan lọ́mọ wọ́n máa fún yín ní good treatment pàápàá jùlọ àtàwọn Amẹ́ríkà ṣòye yín pàápàá jùlọ àtàwọn Amẹ́ríkà mi ò ṣe Amẹ́ríkà yìí sọjọ́ tí mo ti ń lọ sí umura mi wallahi ta'ala sílẹ̀ ilẹ̀ wa Nàìjíríà mo ti máa ń ṣe visa mi wá mo dẹ̀ máa ra tíkẹ́ẹ̀tì mi ní Amẹ́ríkà mo dẹ̀ máa bá ń book hotel mo dẹ̀ máa lọ mo dẹ̀ máa bọ̀ nídìí eléyìí ẹ tẹ̀lé iléeṣẹ́ ọ̀kan lọ́mọ estate real estate management ẹ tẹ̀lé wa lọ sí hajj àbí umura àwọn ilé tí a ní lọ́wọ́lọ́wọ́ ń sìn ní Màgòdò ẹ jẹ́ kí n fi àwọn ilé yẹn ràn yín pẹ̀lú ògo la ní àwọn ilé ní Màgòdò lọ báyìí a ní àwọn ilé ní Màgòdò ta ló ń pè mí mi ti gbé kọ́ọ̀lù ta ló ń pè mí hello mi ò tí gbé kọ́ọ̀lù tó ń pè mí yẹn ṣóyè yín àwọn ilé ta ní ní Màgòdò ẹ jẹ́ kí n fi hàn yín lọ́wọ́lọ́wọ́ ń sìn ṣóyè yín a ní àwọn ilé ní Màgòdò tí a fẹ́ tà tó dẹ̀ pé ó lọ ńlẹ̀ ó dowó ni ẹ wo léyìí Màgòdò ló wà tá a fẹ́ tà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ti rí ẹ wò ó wà ní Màgòdò ṣé ti rí a fẹ́ tà lọ́wọ́lọ́wọ́ báyìí wà ní Màgòdò ṣé ti rí ẹ pé ọ̀kan lọ́mọ real estate gbọ́dọ̀gbọ́n máa bẹ́ẹ̀ tí ní upload ẹ̀ ń sìn ọ̀nà fún lọ́rùn ohun tá a ní ìwọ̀n gbọ́dọ̀ máa kó lówó ọjà ẹ̀ ṣé ti rí ó pọ̀ o àwọn ilé tá a fẹ́ tà pọ̀ o ẹ̀yàn láti máa polówó ọjà ẹ̀ ilé pọ̀ tí a fẹ́ tà ṣóyè yín ó wà ní Màgòdò ó wà lẹ́kọ̀ọ́ eléyìí náà ń sìn property kan náà ní sí wà ní kíá mi a fẹ́ tà ṣóyè yín wà ní kíá mi báyìí ó pọ̀ o ṣóyè yín àwọn property wà ní kíá mi ó pọ̀ ṣóyè yín ta fẹ́ tà lọ́wọ́lọ́wọ́ báyìí nídìí eléyìí property eléyìí náà a fẹ́ tà ni ó wà lọ́wọ́ mi ó wà ní kíá mi lọ́wọ́lọ́wọ́ báyìí ṣóyè yín ẹ mọ̀ pé iṣẹ́ táwa bá ṣe ọ̀rọ̀ táwa bá sọ lórí social media ẹ mọ̀ pé a ní orúkọ àdèrè bẹ́ẹ̀ lọ́n kó orúkọ wa bàjẹ́ because àwọn aláìda àwọn aláburú ẹ̀dá gbogbo ọ̀nà náà wá láti fi rí àṣìṣe wa so àwa náà nífẹ̀ẹ́ ṣe mistake débi pé èèyàn kan máa wá padà wá rí wa nídìí pé àbọ̀kan lọmọ náà ń lu jìbìtì ni àwa náà nífẹ̀ẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí wa nídìí eléyìí bákan náà iléeṣẹ́ Infinity Jeddah eléyìí partner mi ló ní inú àwọn loyalist mi ló ní Infinity Jeddah àwọn náà ń kóyàn lọ sí hajj wọ́n ń kóyàn lọ sí umura lága iléeṣẹ́ tí mo lè jẹ́rìí láwọn náà wà bákan náà wọ́n dẹ̀ ń ṣe entertainment wọ́n máa ń gbé àwọn olórin wá sí Amẹ́ríkà London fún wọn tó bá ní good star tó dẹ̀ pé o fẹ́ wá sí Amẹ́ríkà iléeṣẹ́ Infinity Jeddah láwọn ìwọ tó bá ní ẹ̀bùn orin àbí ẹ̀bùn oní talent iléeṣẹ́ Infinity Jeddah wọ́n máa ń gbé èèyàn wá àwọn ni wọ́n ṣe ìtúnú àwẹ̀ fún wa ní àìpẹ́ yìí tí wọ́n gbé
ìyá ń káólà tí wọ́n gbé wá nídìí iléeṣẹ́ Infinity Jeddah ọlọ́run yóò bàjẹ́ tọ́ mo táyé fi yẹn polówó ọjà tèmi náà ni bákan náà tí ẹ bá fẹ́ ṣe online class àwọn online class pọ̀ káàkiri àfọ́nìkùlà ni wọ́n ń ṣe online class àwọn àfáàmì náà ń ṣe online class but ẹni tó ń kọ́ àwọn ọmọ tèmi ní kéwú ní online ìkànnà àwọn loyalist mi náà ni ọmọ mi alálùbáríkà òun náà ló ń kọ́ àwọn ọmọ mi ní kéwú ẹ lè pè òun náà a fẹ́ ṣe online class nọ́mbà àfáà wa náà ni nọ́mbà àfáà dàwó online class nọ́mbà àfáà tó fẹ́ ṣe online class òun dàwó ok òun dàwó nọ́mbà dà online class tó fẹ́ ṣe online class Arabic online class ẹ pè àfáà Fatiu Bozeri +234 81 64 15 54 69 lẹ́ẹ̀kan sí Fatiu Bozeri ẹ pè sórí +234 81 64 15 54 69 àfáà tó ń kọ́ àwọn ọmọ tèmi ní kéwú online yẹn tọ́ ẹ jẹ́ kí n fi yẹn lẹ́ẹ̀bẹ̀ kí àdírẹ́sì máa pọ̀ ju lẹ́tà lọ ẹ wá wò àfáànàdẹ̀ wá ń pè mí sí yìí o àfáànàdẹ̀ kò dẹ̀ sí online o àwọn ọmọ ló fẹ́ pè o sàlámù aláìkùm àfáà ṣé wà lórí prógámù mi ni ṣé wà lórí prógámù mi ni. Nítorí kíláàsì báyìí mo ti kúrò mẹ́. Ok ẹ̀yin Aisha Mọ́líkà ó yẹ lọ join class yín o àfáàyín ti wà online. Ṣé fẹ́ sọ nǹkan kan ẹ fẹ́ sọ nǹkan kan ni. No mo announce ẹ lọ́wọ́lọ́wọ́ lórí program mi ń sìn ló pè wọlé.